أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجي لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسدل علينا ذل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العفو يا من بعفوه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé dúpọ́ náà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fìdí ọdún tó yẹ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man ata Allaha bi qalbin salim àfẹ́ntọ́wọ́ padà lọ́wọ́ balẹ̀kọ́lá Allah pẹ̀lú ọkà tó lápò níbi ẹbọ sísí àti ìwà nífà à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run àdáwò tí yọ́ bá wa táàfi wá máa sì sọ kúrò níbi tọ́nà wítánà ní ìwé Ọlọ́run mẹ́jọ sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa Ọlọ́run wọlé àjọ́kà oṣù rẹ̀ wọlé agbóhùn la ilaha illallah. so lẹ́yìn ilé kí gbogbo wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. gẹ́gẹ́ bá sì mọ̀ ìpé níjọ́ júmọ́ àbáyé nǹkan tá a máa ń gbéyẹ̀wò òun náà ni tafsir al-Qur'an
táwọn tú Suratul Jinn táwọn sálàyé rẹ̀ lọ ṣùgbọ́n insha Allah lálẹ́ kìí sí Suratul Jinn ni a sálàyé bí ó ṣe yí pé a nídi láti lè yànnàná àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn táàsì sì máa sọ àti ń sọ ti pẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tá gbé lọ́wọ́ nínú ẹ̀sìn tí èsì fẹ́ ń la fi gbé lọ́wọ́ tẹ́nìkan bá wá ní òun fẹ́ mú búdóza òun fẹ́ wo àlegbàlá ilẹ̀ àwọn fídíò kan tó ti go viral tí àwọn èèyàn oríṣiríṣi ìpìlẹ̀ àwọn èèyàn á pè so èmi rí lẹ́yìn jímọ̀ lónìí ìjà ní pẹ̀lú ògbọ́lọ́n tó wá dalẹ̀ ìta sọ̀rọ̀ lórí náà so ipe kò sí ẹnìkankan náà àwọn ìyàwó ànàbí ẹnìkan sọ bá wọn pé kò sí ẹnìkankan náà àwọn ìyàwó ànàbí tó jẹ́ ẹlẹ́hà so number one á kìí àrẹ ẹlẹ́ẹ̀kejì hijabu tàbí ní kọ́ọ̀bù lílò kápẹ́ ní hijabu kò sí nínú ẹ̀sìn àṣà ní odi méjì ẹlẹ́ẹ̀kẹta ó náà ni pé bóyá kan náà bàbá wa àgbà afáàlọ́jẹ́ ni ó àgbà wòlíì ni ó irú torí ọjẹ́ láyé tírú ẹni yàn ọba ti lè rí nǹkan kankan tàbí tí wọn bá ṣe nǹkan kan nínú ẹ̀sìn nǹkan yóò sì bẹ́ẹ̀ ni òjì kí wọ́n ṣe àfẹ́mọ́rú ẹni náà sí lóòótọ́ ni sẹ́nìkan tí ẹ̀ lè gàǹgàǹgà táwọn ò pé ẹni yìí tí ọba ti rí tàbí tí ọba ṣe kì í ṣẹ̀sìn ní òde ó ṣe ẹjẹ́ ń gbé látẹ̀yìn wá wallahi kò sí lọ ẹni náà mo fọ́ náà bá lè kọ́lá sí lẹ́rìí kò tí ì sí ẹni náà láyé lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọbẹ̀ lápòlẹ́ ẹ̀kọ́ tó lọ́lá nílẹ̀ yá nàbí Abubakar ara ń tọ́ da orí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ Yorùbá ó ní irú tá à ń sọ yìí ah sáwọn bàbá sẹ́wà ní orí náà ní sáwọn àbọ̀ ọmọ kí ó ní ẹ̀dá àbọ̀ bá ti rí ta ní bàbá wo ni sí àbàlọ́ náà fẹ́ sìnà sí a ọ̀rọ̀ tiwa kọ̀lájà lọ pẹ̀lẹ́rì ni ẹnikẹ́ni nínú ẹ̀sìn ti Islam yìí àfẹ́ tó bá fẹ́ mú ẹ̀sìn ṣíà wá ẹ̀sìn ṣíà ẹ̀tì mọ̀kí ṣíà náà ní àti ẹ̀sìn Súfí lẹ́ẹ̀tì gbà pé ẹnìkan ti dépò wípé ìjẹ́ bá ti rí ilẹ̀ ẹ̀sìn wallahi àwọn ẹni ọlọ́mọ ọ̀jẹ́ sọ bá wọn. Umar ibn al-Khattab radiyallahu anhu kí n gbé látòrí rẹ̀ àti sọ lóríṣiríṣi ọ̀nà àti sọ Abubakar ni ṣùgbọ́n kí kàrá gbé kéékèèké kálíbà àmọ́ yìí pé gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ̀rí làwọ̀ òfin payín olódo ayérayé ọ̀run ni ẹ̀ẹ̀mẹ́ kankan ẹni tó náà bá fẹ́ bọ́ta kọ́ wá sọ yìí pé àníṣe kò síyàwó ànàbì kẹ́kẹ́ tó ṣe kí ni o tọ́jẹ́lẹ́ à ibẹ̀ ńlẹ́ ti mà ṣùgbọ́n ní tọ́rọ̀ tí wọ́n wá ní mo tí ọkọ̀ fẹ́ gbé pé bóyá nítorí pé àwọn àfáà wa kan wọn ò ṣe nǹkan kankan tí a fẹ́ wò pé tá a bá ṣe nǹkan ayọ̀ máa lè ẹ ti di pé a ti mọ tọ́rọ̀ tí wọ́n wá bọ̀ díẹ̀díẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam téèyàn bá fẹ́ wọnú ilé onílé tó fẹ́ gbàyọ̀ǹda ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn máa ń sálámà tí a bá dọ́ lóhùn lákọ̀ọ́kọ́ tí a bá ní ọwọlé tí a ní ọmọ lọ tó wá sálámà lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta tí wọ́n bá dọ́ lóhùn máa lọ léyìn ní tí Islam sọ ní tánàbí kọ́ wọn sọ àbánu ní tó yẹ ogun mùsùlùmí náà bí Umaru ṣe wá jẹ́ onímọ̀ tó torí nínú sàábé tó mọ kéw Umaru jẹ́ kan tí ó ṣe fọwọ́rọ́ yìí kódà odidi tí à ń lálá àwọn àfáà ṣe lórí pé alùkọ̀dọ́ ú fi ahadi Umar àwọn àdájọ́ ẹ̀sìn tó ṣẹlẹ̀ lásìkò Umar bákan náà àwọn àfáà tó kọ ìṣẹ̀hàdá ti Umar ibn al-Khattab àwọn ìgbìyànjú tí ó yẹ kó Umar gbìyànjú rẹ̀ nẹ́ẹ̀sìn tó sì gbòjú rẹ̀ bákan náà àwọn àfáà tó ní muwafaqat Umar kí ni muwafaqat rẹ̀ kọ́kà lọ nǹkan báyìí lójú ayé nàbí kọ́kà sọ pé àná tàbá sì lè máa ṣe báyìí tọ́nà ó sì máa sọ àyà kalẹ̀ lórí kí tí làwọn ikimọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kálíbà àmọ̀ bí àgbà àfáà ni sọ wá yẹ bí Umaru ṣe wá tó tí ó mọ̀ wípé ẹ̀ẹ̀mẹ́ta lè máa ń gbàyọ̀ǹda nínú Islam nílé onílé tánàbí fi jáde láyé Umaru ọmọ kò tó yí ọ mo ti bá gbẹ́rẹ́ torí Umaru kò sí bá bá náà bá bẹ́ẹ̀ nìkan tẹ́ fẹ́ dáa kọ́
tẹ́wà lọ́lọ́lọ́jà sàbí lọ mọ́ kọ́ fẹ́ gbé láti ìpìlẹ̀ báwọn ànídánà bí fi jáde láyé ó mọ́ rọ́ ọmọ pé ẹ̀ẹ̀mẹ́ta lèyàn máa ń gbà yọ̀ǹda kéyò tó wọlé kò mọ̀ rárá kílẹ̀ rí wa láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn bàtà nàbí kú jáde sallallahu alaihi wasallam Umaru ránṣẹ́ sí Abu Musa al-Ash'ari ipé kọwa àríkà Abu Musa wá wọ́n á padà pàdé lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà wọ́n á pàdé Umaru wá bí lẹ́rẹ̀ pé sí ní mo ní ọwá ń jò ní Abu Musa ní èmi wà nígbà ọmọdé ní ọ̀nà tí mo gbà yọ̀ǹda ẹ̀kẹ́ni ẹ̀kẹ́jì ẹ̀kẹta tẹ́lẹ̀ ẹ̀kọ́ dábílò mẹ́mí ṣe lọ́nu torí tó sì jẹ́ lọ́nà nípa nàbí sọ fún wa pé alẹ́ ìdánú sàlàtà ìgbàlódé tẹ́mà gbàgbà mẹ́ta ní Umaru ní ìpòlà nàbí sọ wọn lọ́wọ́ ájì anẹ́ka wọ́n fi àjíọ́ ní ìsìn tí wọ́n wá ṣe kí fún ọ ọ̀làtà ti yá ní bisultan tàbí kọ́ ya mẹ́rìnwá fún mi tọ́ ọ̀bá ti lè mẹ́rìnwá ò ti bọ́wọ́ ya ẹwù àwọn àtànà ẹ̀rí ni wọ́n béèrè wọ́n rọ̀ sọ pé sí bá wà yìí lámú mi mà àwa yìí là ń bá nàbí bọ̀ láti Mákà àwa yìí gbá àwa yìí làwọ Umaru ní mẹ́rìnwá tọrọ mọ̀ yìí pé ẹnìkan ò lè rọkiri ká àmàkà Abu Musa bá sálọ ló bá sáré lọ sọ́dọ̀ àwọn Ansori ọwọ́ ọbẹ̀ fásẹ̀ à lẹ́ntí pẹ́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  kí ló dé kí ló mọ́ Abu Darda wa kí ló dé Abu Musa bá sọ tó ṣẹlẹ̀ dáa mọ́ wọ̀rí sí tí wọ́n wọ̀ wà náà àdísítà àwọn wẹ̀rẹ̀ wa gẹ́ ti há àdísítà àwọn wẹ̀rẹ̀ wa sí kí ni o tí wọ́n ti há wọ́n ṣe wà ká àwọn wẹ̀rẹ̀ Ansori jáde wọ́n á kó tẹ̀lé lẹ́yìn kálukú aṣọ mo wà fẹ́ gbátà níbi sọ báyìí Umaru wa ni ṣé kátàkárà náà ní òjò mọ́rọ̀ wa máa kí ọmọ tí ò fi mọ̀ yìí pé ẹ̀ẹ̀mẹ́ta lèyàn máa ń gbà yọ̀ǹda téèyàn bá fẹ́ wọlé orí ìyẹn lọ́fà ara tí ń da orí àwọn èèyàn rú tẹ́ ẹ bá rí àdífì kan nínú Sahih Bukhari nígbà tí inú ilé ànàbì tí mushkila wà nínú ilé ànàbì ìṣòro díẹ̀ láàrin òun àtàwọn ìyàwó rẹ̀ tánàbí fi pa àwọn ìyàwó rẹ̀ tì kì í ṣe kọ́kọ́ wọn lẹ̀ tí information wá kárí pé ànàbì mọ̀ ti kò bí lẹ̀ níjọ́ náà lọ́n tí Umaru fẹ́ wá bá nàbì tó ń fẹ́ wádìí pé kí ní ń ṣẹlẹ̀ tó dẹnu ọ̀nà ọgbẹ́ ní tánàbí fi ṣe security ànàbí èlò security ṣùgbọ́n lòjọ́ náà wọ́n ń pẹ́ ní ẹni rọ̀bá Umaru wa ní lọ́ba sálámù sánàbí ẹni ẹ̀rọ lákòókò ànàbí ọ̀dá kọ́mọ wọlé ànàbí ọ̀sọ̀ kankan ọwọ́ àwọn olùgbà ànàbí ọ̀dọ́ Umaru ní padà lọ́lẹ́ẹ̀kejì ó tún lọ́lẹ́ẹ̀kejì ó tún sọ fún Umaru kànàbí ọ̀dá Umaru ní lọ́lẹ́ẹ̀kẹta ó tún lọ́lẹ́ẹ̀kẹta ànàbí ọ̀dá Umaru tún ní lọ́lẹ́ẹ̀kẹrin tí àkẹ́kọ̀ọ́ wákàtí sí yóò ní ẹ̀wọ̀n nǹkan sẹ́ni pé wà ní parọ́ ṣé Umaru wà ní mẹ́rin pé ẹ̀mẹ́ta wà láìpọ̀ mọ́ gbà náà tọ́lá yìí kó ànàbí mi tẹ́lẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ tí Umaru fi wá mọ́ ìgbé ẹ̀mẹ́ta lè má tọ́bọ́ wá rí báwọn sí Umaru ta wá ní bàbá náà nínú gbogbo àwọn bàbá ẹni bòdù tó bá rí ọjẹ́ tábà òpé tí wọ́n bá ti rí nǹkan kì í sẹ́sì ní òjò wọ́n ṣe wà láì rọ́ ni àìmọye tí wò rí àwọn ọlọ́run fẹ́ sàn rẹ̀ ẹjẹ́ akólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́dà yóò bá lẹ́kùn ní gbogbo eléyìn èyàn bá la ilaha illallah Usman ibn Affan radiyallahu anhu ó ní tí Usman ọmọ tánàbí fi jáde láyé Usman ọmọ ìdájọ́ obìnrin tọ́kọ́ pọ̀ lẹ̀ kí ni súnkínà rẹ̀ Ali ibn Abi Talib ó ní tí ọmọ bá sì máa dá ọkọ̀ gbogbo àsàbíkọ̀ kan Abubakar kọ̀ mọ́ mọ́sálà kàlálà nínú farahid ogun tí ó sí ọmọ tí ó sì bàbá ń bẹ̀ olùgbùtà ìpínlẹ̀ ìsàfí aslun wala farihàn àbákí ọmọ kákòlò rẹ̀ àwọn sàbíbà bó sì wá pọ̀ lọ bó sì pọ̀ lọ́nà káwà bọ́ sórí àwọn ìmáàmù tààlà pàǹtẹ̀lé gbogbo àwọn ìmáàmù tàǹtẹ̀lé yìí àìmọye mọ̀sáyé tí mọ́ mọ̀ níjọ́ mọ̀ ìyẹn lọ́fà tí gbogbo àwọn ìmáàmù yẹn fi ń sọ pé tí n bá sọ̀rọ̀ kan tẹ́ ẹ bá padà rí ẹ̀yin ọmọ ń gé òbí tẹ́ ẹ bá rọ́rọ́ látọ̀dọ̀ ànàbí tọ́takọ ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹ fi ọ̀rọ̀ mi yẹn ẹ fi sílẹ̀ ọ̀rọ̀ ta ni kẹ́ ẹ lọ mú ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ànàbí oníkẹ́ ẹ lọ mú
tí n bá ti sọ̀rọ̀ kan tẹ́ ẹ bá wá padà rí lẹ́yìn ìgbà tí mo sọ̀rọ̀ ẹ wá rẹ́ẹ̀dì tí ẹ ní ọ̀rọ̀ ànábì ní ẹ ju ọ̀rọ̀ mi nù kò sí ẹnì kẹ́kẹ́ náà mọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí ò sọ bẹ́ẹ̀ kí ló dé torí ẹ mọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ kiri ká mà tán ìlọ́fà wọn fi èdè abọ́kùnrin náà kó lọ́rùn wọn làwọn náà fi wọn sọ pé everybody tó bá jẹ́ ní ọlọ́run ìntò náà máa sọ ni pé ẹ̀yin ọmọ kí omi kìí ṣe gbogbo ohun tí ń bá nílẹ̀ gbọ́dọ̀ rí o ìmọ̀fẹ́jú torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ náà bàbá tí a ń yá bàbá rẹ wọ́n wà tó ọmọ kí wọ́n sílẹ̀ pé tó gbàgbó mi tọrẹ nìkan ò lè kó mọ̀jọ tán ẹ bọ́ bá dúró tí orí ilẹ̀ nìkan ẹja náà kànga ní ọ̀padà jẹ́ gbogbo tó wá jẹ́ mistake ẹni láyé la fi ń sọ fún ọ̀tọ̀ jẹ́tọ́ lípùlẹ̀ ilmi náà má sọ yí pé tíra àfà kẹlọ́ ọmọ kàkẹ́ gbogbo tálíbá ní bá ti sọ ana Albani yú kó ana Albani yú kó ana Uthaymin yú kó dábẹ́ Uthaymin rẹ̀ mi ẹ̀rú bí bá sì lè mi rárá tó bá ti jẹ́ kó ọ̀bá máa wò pé ibo ni wọ́n ti mẹ́rin ẹ̀gbọ́n tí ṣé mo mọ́ ní kìlá Imam Ahmad kọ̀ lọ́sọ bẹ́ẹ̀ ni àbí inas ó ní la tuqallid Malikan wala Shafi'iyya wala al-Awza'i wa khudh min haythu akhadhu la tuqallid Malikan má kọ́ sí Maliki wala Shafi'iyya má kọ́ sí Shafi'i wala al-Awza'i má sì kọ́ sí Awza'i wa khudh min haythu akhadhu ibi táwọn náà ti mú mọ́ òní kí wọ́n náà lọ ti mú níbo ní ẹ ti mú inú súnà inú àdífì in tí ó kò bá yìn láyé téyàn ó fi dé òun ìkúwì òní kéyàn ọ̀kọ́ yìí súnà tó ọba ti kọ̀ ìsádìsì láì ó ti dé òun ìkúwì náà tí Imam Ahmadu bá ń sọ báwọn Abu Hanifa sọ bẹ́ẹ̀ Shafi'i sọ bẹ́ẹ̀ pé idha sahha al-hadithu fa huwa madhhabi tẹ́ ẹ bá ti ní láti sọ yìí báyìí mọ́sí àbí kìnnìún wọn ò ní mọ́sí àbí kẹ̀kẹ́ mọ́ torí ẹ̀mọ̀ páwọn ò lè kó mọ̀jọ ni kẹ́lì máa wà mọ́ fẹ́ yanjú ẹ̀ẹ́kẹ́ ìkẹ́ mẹ́ta mo sí kalẹ̀ ṣé torí bí tí wà láti wá nù in tí bàbá kan bá rí àgbà àbá kan àgbà wòlíì kan ṣé ó karambà ní kíní kan ní tí ọba ti rí nǹkan tó fi kú àwọn tá à ń bọ́ lẹ́yìn àgbọ̀dọ̀ rí mọ́ àkọ́kọ́ nínú tá a sọ ni pé àdúrà irú àwọn bàbá bẹ́ẹ̀ àdúrà àwọn ọ̀gbà gbogbo ẹ̀ tí bá ń bẹ láyé náà mọ̀bẹ́lá ọpọlọ ọdún kan ojú lọ wọ́n ti jẹ́ tánù káwá ní wà bá wa náà àfọ́ olórin oríṣiríṣi ìlú wáyá ti lọ wá ṣùgbọ́n àwọn àfọ́ àpadà sọ pé ta ló ní ọ̀rọ̀ yìí ayẹyẹ ní pé Ibn Abbas lóní sàbí lóní tí Ibn Abbas bá wá lè fi kọ́ orin rọ́dí ọlá ayò ìkànnà àgbà sàbí onímímọ̀ tánà bí sọ fún wa pé tafsiri gẹ́gẹ́ máa tọ́ bá ń wá kí Ibn Abbas turjuman al-Qur'an ọwọ́ ni máa hawal ilma jami'an ahadun máa hawal ilma jami'an ahadun láwàláwò máa rọ́sàbò alfasana tẹ́wà ní lágbájá yìí bóńgẹ́ ni mà kò sí tẹ́wà lọ́dọ̀ rẹ̀ jẹ́rìí máa àwálé máa jẹ̀mí àádùn láwàláwò máa rọ́sàwò alfasana láwàláwò máa rọ́sàwò alfasana. Ibn Abbas ní kò ní ṣẹlẹ̀ kódà kẹ́ni yẹn kó fi 1000 years kó fi máa sin mímọ̀ lọ kọjá pé ní fi ń ṣe ìdí máa mímọ̀ wà láì kò lè kó mọ̀ ìjọba kódà kó sí wàhálà lórí mímọ̀ fún 1000 years ma hawali ilma jami'an kódà kó sí wàhálà
fún mímọ̀ fún dídí 1000 years. لن يبلغ العلم جميعا أحد. àfààní láyé yẹ́bùlúgọ̀ lè ilmà jẹ̀míhá ìwáyà mẹ́tò ló àníṣẹ́pọ̀ sẹ́ni tó lè dé gbogbo orí mímọ̀ tẹ́wà ní iná àwọn àrílò pin irọ́ ni. لا ولو حاوله ألف سنة. لا ولو حاوله ألف سنة. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́ni kọ́ máa wò pé àwọn ilé ti dé gbogbo orí mímọ̀ tẹ́ tí wọn ọba ti rí wà lẹ́ ọ̀rọ̀ ògbónú ni. إنما العلم عميق بحر. àwọn àdìgbò dá sọ bẹ́ẹ̀ إنما العلم kọ́sírù nìyẹn kọ́sírù mọ́bọ̀ kọ́sírù nìyẹn kọ́sírù ọmọ jẹ́ pé kọ́sírù wọlé hásírù ìmọ̀ jẹ́ nkẹ́kẹ́ bí tá a fẹ́ sọ yìí tó bá ti ní ọ̀nà mẹ́rin náà máa ń gbà ṣe kọ́sírù nǹkan ìkànnì rẹ̀ ní kalimatu innama wà ó ní innamal ilmu ìmọ̀ jẹ́ nkẹ́kẹ́ bí pé bàdéjọ́ gáwùrù rìwáyà gánà àmì kún bárùrù ó ní ìmọ̀ jẹ́ nkẹ́kẹ́ ju ibùdó kan tó jìn lọ ó jìn omi òkú ni mà. إنما العلم كبحر. إنما العلم كبحر زاخر. ó ní mà inú ìwáyà ló ní إنما العلم كبحر زاخر ìtawà ń sọ ní ìsinmi pé إنما العلم بعيد غور فخذوا من كل شيء أحسنا فخذوا من كل شيء أحسنا. sẹ́ni kẹ́rin ẹ̀kẹ́ àbájí dé mọ́tàbà irọ́ nìyẹn wà láìkì ìsìnkàn ó lè jẹ́ nù mọ́ta yé o ṣùgbọ́n mẹ́sìn ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ wà láì ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ nìkankan ẹni tó dúgbò kò yé yín ni ìgbà Musa alayhi salatu wassalam Ànábì wa Musa alayhi salatu wassalam tí àwọn ọmọ Israẹli ìbílẹ̀ rẹ̀ yìí pé sẹ́nìkan bẹ̀rẹ̀ tó máa tó jù ọ̀rọ̀ Musa ní kò sí ó ní òsì olóòlò mọ́kẹ́ ojú ọlọ́run ní Musa fún tọ́wọ́ aṣọ ọwà rírìn àjò àfáàmì tó mẹ́tọ́ tó mọ́kẹ́ ojú ọlọ́ ìlọ́fà ìrìn àjò tọ́lọ ní kí Musa rírìn tó sọ pé lá àbúrọ́hù àtà abúrúgbà méjì máa lè bà rọ ẹni àwọn àmìyàwó gbogbo ọlọ́run àwọn ọlọ́kọ́ tó lọ́dọ̀ kí nínú kó lè bá mọ̀ pé ìmọ̀ tó ń bẹ ìmọ̀ ibùdó ni ẹni kó sì lè kó játọ̀ wà láìkọ̀ọ́sẹ́ ni náà. إنما العلم كبحر زاخر. bàbá wa ṣé ó kà máa ń lo òkò játọ̀ wọn mọ gbogbo ọmọ tán. إنما العلم كبحر زاخر. bàbá wa ṣé ó Ádámù Àlàlórí wọn mọ gbogbo ọmọ tán. إنما العلم بعيد غوره. bàbá wa Murtado Abdulsalam bàbá ní máa dùn wọn mọ gbogbo ọmọ tán. إنما العلم عميق بحر. gbogbo anybody máa fi gbogbo àbá ìwòkú náà sí lọ gbogbo àwọn bàbá art tó ṣe báyìí gbogbo wọn pátá wọn mọ ọmọ tán. العلم عميق بحر. فخذوا من كل شيء أحسنا. ayẹjọ yọ kan sáyẹ pé yẹn ní problem àìmọye táwọn àbúrò àbúrò tí mo ṣe pé àfa àkáwá ń bẹ pé torí pé kò sí nǹkan báyìí ara ń dẹ́fì mọ̀ pé nìkan tó lè wà nìkan náà pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ nù ọlọ́run ó jì kálukú ọ́sẹ́kù bí kan torí pé o tọ́lọ́run sọ wọn pé sórí bọ́ọ̀lù lẹ́tọ̀ọ́ sáà nìkan náà tí n bá fẹ́ gba bí ìmú ọ tẹ́nìkan bá ti ẹ̀wọ̀ ara sì ṣe àwọn tọ́lọ kì í ṣe pàtó wá takú lórí ẹ̀ àwọn àtúnwá wá fẹ́ sọ́dẹ̀sì àwọn bá ara wọn sọ́nà pé ìjọba nìyẹn ló kù ń bẹ́ ọ kò sí ẹni kẹ́kẹ́ ẹ̀kẹ́ wà nílò ọlọ́dà àwọn ilé wọn kí ọ̀dẹ̀ ilẹ̀ irọ́ nìyẹn ẹ̀dá ni wọ́n inú wọ́n wá dùn yìí pé ẹ̀yin náà lẹ́ sọ pé ṣe bẹ́ẹ̀ dáná àwọn sàbẹ̀ wọ́n lè ṣe mistake ẹ̀dá náà àwọn àwọ̀tẹ́yìn náà ń sọ náà ẹ̀dá ni ẹni ìdíjẹ́ ẹ̀bùsàbẹ̀ ẹlẹ́ẹ̀bùsàbẹ̀ ibi tẹ́ ń lọ yìí à ẹlẹ́ẹ̀bùsàbẹ̀ ṣe bẹ́ẹ̀ dáná wọn ẹ̀wù ìsáni nínú ẹsẹ̀ màásù àwọn àwọ̀tẹ́yìn náà dákọ̀ ẹsẹ̀ màásù wọn ò mọ̀mọ́ tán kọ̀tá ìdí ẹgbẹ́ lórí àwọn sàbẹ̀ làwọn fẹ́ lórí bàbá kẹjá gbọ́rọ̀ ládẹ́sìn wọn. ìdí ẹgbẹ́ lórí àwọn bàbá lórí àwọn sàbẹ̀ làgbẹ́ lórí àwọn bàbá yóò ṣe àdórí àwọn ẹlẹ́wọ̀n sàbẹ̀ wọ́n lè ṣe mistake 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 w
ẹ̀ sáà bá ní wọ́n lè ṣe mistake sẹ́dítà náà kúrú àfáà tó fẹ́ dẹ́sìn ilé sọ pé tàná kúrú mà lánàá ilé sùkùtù làbúrò sùkùtù kẹ̀kẹ́ bá wa tàná kúrú tó bá ti rí báyìí á kù bíbọ́ ta ni ẹni tó bá jẹ́ pé ànà lórí báyìí ànà tó ti yẹ wà yàn bá wọn. ẹ̀kejì wọ́n ní ìjáàbù kóbìnrin ó gbójú látòkè délẹ̀ wọ́n ní ìsàrẹ̀ ẹ̀sìn wà lẹ́kọ̀ọ́ sẹ́yìn ọlọ́run tó gbà rí láyé ẹ̀jẹ̀ ọ̀pọ̀ gbẹ́rẹ́ náà olórí ìgbẹ́ ìlànà wọn sọ tó bá ní kò sí mẹ́sìn ìkìláàfù àwọn àfáà tó ti lọ kìláàfù wọn tó ti lọ ọ̀rọ̀ méjì ni hádà ìdáàtú kọ́ọ̀lì thalith ọ̀rọ̀ kẹta ni fẹ́ mú wáyé o in táwọn tó ti lọ tí wọ́n jáde lórí láti ẹ̀yìn àwọn sàábé sì ni kì í ṣojú ayé àwọn sàábé látẹ̀yìn àwọn sọ̀hábà látọ̀jú àwọn tàbí rìn in tí wọ́n ń fà ní pé ṣé ọ̀ranyàn ni àbí èso ọ̀ranyàn kó àwọn kan ní ọ̀ranyàn ní kóbìnrin ó gbójú àwọn kan ní kí èso ọ̀ranyàn ọ̀rọ̀ méjì tó wà nù ọ̀rọ̀ kẹta tó wá ń gbọ́ ní ìsìn pé kì í sára ẹ̀sìn kò sáàfọ́ olórí ire kan tó sọ la Maliki wala Shafi'i wala Ahmad wala Abu Hanifa kò sí ẹni kankan ní wọn tó sọ ẹlẹ́rìí ọ̀rọ̀ ń wá tẹ́ẹ̀mọ̀ ìgbé ọ̀rọ̀ búburú ni adẹ̀sìn ìlú ẹni tó bá sọ lóẹ̀gbẹ́ kì í ṣe ara ẹ̀sìn tó ní lẹ́sàmínà dín ẹjọ́ bá fún musalẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ní sọ fún yóò tó sọ pé lẹ́sàmínà dín kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ ẹmúnú tí àtọ̀ bá wà wà bóyá mọ́tàbí Màlíkì ní o àmọ́tàbí Ṣáfi'í láàmà yìí pé ẹ̀sìn láwọn yẹn wá dojú rẹ̀ dé ara ẹ̀sìn ni ìtàwọn àfáà tó ti lọ ti fà sálàfà ń wà kọ́làfà òun náà ní wípé àlúwà wájí almandu sọ́nà àyàn ní àbìsúnà tí sọ́nà àyàn in tí àwọn Màlíkì Ṣáfi'í kẹ́kẹ́ tí a fánù níbo láti wá rí pé kìí sáré ẹ̀sìn in tí a káwà táwọn àfáà tí a kú lórí ní pé ara ẹ̀sìn ní ọ̀nà àyàn ní wọ́n sì rẹ́rì rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa jáde ẹ̀yin àfáà owó láwà ní ìta bàbá owó láwà ní gbé dúó tí a ń gbé lọ́wọ́ ó ní ó gbogbo bí tẹ́ kálukú tí wá jáde pé wọ́n ní ìsàrẹ̀ ẹ̀sìn Islam ní ẹ̀wọ̀ iná àṣẹ́bí táwọn àbáta wọn ká kúlé lórí nù kódà kí n tó wọlé pẹ̀lẹ́rì ti ṣẹ̀ríà ní kọ̀kọ́ wọlé pẹ̀lórí ti Yorùbá nínú àbàbá wa lọ mọ́kà lọ́kìnrin tí a dé ẹ̀mọ́ wákàtí ẹ̀dá ni ìjó dé mọ́kà sọ́kàn yá látà ìjó dé mọ́kà sọ́kàn yá ẹ̀mọ́ aláàjì tó ti mọ́kà dé tí ó àyàwó ẹ̀ aláàjì tó ti mọ́kà dé tí ó àyàwó ẹ̀ ìjó dé mọ́kà sọ́kàn yá tí ó kẹwàá sọ bẹ̀kẹ́ àṣà ni wà láìkè ìsàṣà ẹ̀sìn ni ọwọ́ pé kìláàfù ti ẹ̀rù tó wà lórí rẹ̀ ọkọjọ́ orí agbẹ́sẹ̀ ní tí ó bá sí kìláàfù kì í sẹ́sìn ni táwọn afáfà mọ́ra wọn lọ́wọ́ kúlẹ̀ tí wọ́n ní àwọn afáfà ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́wọ́ èyí wá lọ́rọ̀ wọn ìsẹ́sìn ṣẹ́kì àwọn afá wọ́n wáyé wá sí ẹni abẹ́ ẹ̀mọ́ kẹ́kẹ́ ń sọ ni sáwọn afá wáyé wá sí Màlíkì wáyé wá sí Ṣáfi'í wáyé wá sí wọ́n wá ń fa tí ìsẹ́sìn mọ́ra wọn lọ́wọ́ ẹsẹ̀ aṣọ àwọn àfáà tó ti wá ṣáájú ẹsẹ̀ àpíyàn ní òǹranù wọ́n wá ń fa tí ìsẹ́sìn tí a kọ tí à ń lálé lórí tẹ́lẹ̀ sọ pé ọ̀ràn èèyàn eléyìí ní kí n sọ̀ràn èèyàn ní tí ìwá sẹ́sìn ní ẹwà ń jà lé lórí ẹwà wí ìsìgbésí ayé àwọn àfáà tó ti lọ gbogbo yìí náà wá gbórí dúró bí olófẹ́ àti àdá àpá kì í ṣe pé táwọn èèyàn sábà parú sí ní dáadáa fàkábírí àlẹ́ yàrá ní wàfà ti yí bẹ̀ ẹlòmíì ti kú látàrí táwọn èèyàn sábà parú sí. Púpọ̀ ni orin ọ̀rọ̀ mẹ́ta ní ìkọ̀ wọ́n ní a ní ọ̀fẹ́ wá olóògbé àwọn òfàṣẹ àwọn bẹ́ẹ̀ tí wọ́n pàṣẹ wọ́n ti pàṣẹ wọ́n ní olóògbé àwọn òfàṣẹ oṣù mẹ́ta ọ̀gá òbòdì èsì sí gẹ̀gẹ́ àṣẹwò oṣù mẹ́ta ọ̀gá òbòdì èsì sí gẹ̀gẹ́ àṣẹwò orin ọ̀rọ̀ bá jẹ mọ́kọ́ ẹ̀ ṣe dẹ̀ nínú kí n tó gbọ́nù kìtàbà ti súnà ó di mélòó ó di méjì àdé Mẹ́kà àdé Mádínà àròbìnrin jẹ̀ ní bàbá láà
wọ́n sọ pé oríta àgbéjẹ̀ ní bábà sí àgbéjẹ̀ ní bábà sí orí náà ò tún rẹrù kẹrù máa jẹ́ ní bàbá sọ ẹni. Jẹ́ ní bàbá sọ ẹni. Jẹ́ ní bàbá sọ ẹni. Orí náà àgbéjẹ̀ ní bàbá sí orí náà ò tún rẹrù kẹrù máa jẹ́ ní bàbá sọ ẹni. ó di mélòó ó di mẹ́rin ṣé àdúrà wákàtí àwọn báyìí dá ìsàlẹ̀ ẹ̀sìn ní ẹ̀dá ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní obìnrin tó wọlé á ti wọlé ọ̀la wọlé ọ̀la ó fi dà sílẹ̀ fáwọn tí ó gbà ó fògùn pa sílẹ̀ fáwọn tí ó gbà láyé pẹ̀lú ọ̀run kò ní máa. sọ nígbà tí a ń tó wákà yẹn ṣe ìlú tó ọ̀ dá ìkílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ pé obìnrin tó wọlé ó ti wọlé ọ̀la ó ti fòfò sílẹ̀ fáwọn tó lòfò ó ti fìyà sílẹ̀ fáwọn tó níyà láyé pẹ̀lú ọ̀run ó ní máa ní obìnrin tó wẹ̀ àti wọlé ọ̀la ó ti fòfò sílẹ̀ fáwọn tó lòfò ó fòṣì sílẹ̀ fáwọn tó lòṣì láyé pẹ̀lú ọ̀run ó ní máa níra. ní ẹgbẹ́ tí nǹkan bá wù ẹ̀hà táwà wà mọ̀ níbẹ̀ ẹnì kọ́ àní kí ìṣẹ́sì wà láà yẹpẹrẹ níbo àwọn afẹ́ mẹ́rin wa ẹ̀rí àwọn bàbá ọmọ ọkọ̀ mú wa sáré wákàtí àwọn bàbá ìdá ìranu náà ni kò sí lára ẹ̀sìn wọn fi dá kò sí inú ẹ̀sìn gbogbo ń táwọn mọ̀lì kí fà mara wọn lọ́wọ́ kí n tiẹ̀ tó máa yàpá níwà ẹgbẹ́ máa ń gbé wá ní ọ̀dọ̀ àwọn bàbá náà kí n gbé wá lórí mọ́síàbì ẹjẹ́ ń gbé wá lórí mọ́síàbì kakọ̀dọ̀ ọmọ àwọn mọ̀dáàkì ìtẹ́ ní ìṣẹ́sìn sí náà mọ́ mọ̀lìkì ní Ṣàfi'í ní àǹbàlì wà lẹ́kùn sí ọ̀rọ̀ lẹ́nu àwọn olórí ire kan láyé tó sọ pé kò sí mẹ́sìn ìtàwọn ìtànà jáde lórí ni pé sọ̀rọ̀ yẹn ni àbí ìsọ̀rọ̀ yẹn. awùwàlà sẹ́rí àìmọ́ àìtó lòótọ́ sí ó ní kọ̀ọ̀kan díjú àkèrè díjú mo fẹ́ tọ̀ bẹ́ẹ̀ téèyàn bá tó lòótọ́ sí ọ̀ọ́tọ̀ àti kọ̀ọ̀kọ̀ àtàkèrè tó ti báyìí tọ̀sí lẹ́nu tó ti báyìí ọ̀yà ládúgbélẹ̀ kọ́tọ̀ àyẹ̀mẹ́kẹ́rẹ́ káàkiri tí àfipamọ́ àfi tí àpamọ́ sórí ẹni gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ tùlábù lè rìn àwọn tá a jẹ́ ọlọ́lọ́ makéó kọ́lọ̀n sí wọ́n láàfà àkójá makéó àwọn àbáwọ̀ tó makéó ń bẹ wọn àwọn òtí àwọn jáde tó torí pé rí pé owó eléyìí àwọn makéó wa ẹnẹjọ́ máa sọ̀rọ̀ so tó ọba ti ní tí àyè àfi tó lọ́n bá ti kádàrá yí pé àdíṣẹ́ èṣù ni yóò wọ ọwọ́ náà lálẹ́ kìámà lóòkù máa sọ kankan púpọ̀rọ̀ jáàbù eléyìí nìkan yóò ní èrìwá òrìgbọ̀ nínú bóun tó bá ń gbọ́ lọ́rọ̀ jáàbù ó ní adillatul hijab adillatul hijab kì í ṣe tí àtàgbà bẹ́ẹ̀ lókun tó ti yẹ báyìí so adillatul hijab kò sí ma gbọ́ wọn ní bá fún jáàmì ọ̀n research kẹlẹ́lẹ́ yìí ó tó sì kí ni tó wà comprehensive lífàdọ́ ilẹ̀ hijab fún wọn láti ń bẹ́ fún kóbìnrin ó múra kárí báyìí ní ojú ọ̀nà ti Islam wọ́n àdé láti ojú bì í àti ẹ̀rí lórí igbó ọ̀ràn yẹn ní wàrọ́dù aláàmẹ́nìhàbá àsòfò àti ìkó ọ̀rọ̀ padà sí gbogbo ẹni tó ní kóbìnrin ọmọ jáde òfò lẹ́nu kódó ń gélé kọ́ á lẹ́rù mọ́jú báyìí kọ́ dàbí wáìpà mọ́tò yá ń jẹ́ yìí. mọ̀tàrọ́kà zawjata àmọ́dán takharuj baqiyatan atrafuha tabarruj fala imama tawala shahada lahu wa lahu jarat bidhaka al-'ada. torí àsìkò àwọn Hanafiya àwọn àbúrò ànífánà àwọn sí àbì tí à ń tẹ̀lé nígbà táwọn ọmọ ń gbé wọ yunifásitì tẹ́yẹ̀ bá bá àwọn ọmọ pátá tẹ́yẹ̀ bá wọn máa rìn òwò àwọn ọmọ wọn ń gbé wọ yunifásitì nìkọ́ọ̀bù wà yunifásitì ní south west wà ní gbogbo Nàìjíríà nìkọ́ọ̀bù wà yunifásitì káàkiri ẹnì kọ́ àbọ̀tà ayélujára social media ọmọ àmọ́ ní bọ́ọ̀lì kì í sáré ìsànká àsọ̀wọ̀n wẹ́sì yóò bẹ́ẹ̀ wà pèlè rárá
lè jẹ́ sí máa wà lọ́wọ́ inú ilé tí ẹ̀ rí lò òfò wà ń bẹ̀ mọ́ máa bá yẹ lò ní kọ́mọ́ ní kí dáadọ́ wà ń bẹ̀ tẹ̀ kí lẹ́yìn tẹ́ ìtọ́kọ̀ ajáde dàlàyé tọ́kọ̀ ẹlẹ́ òtí dà kí ni táwọn èèyàn káà ní òwe láyé tẹ́lẹ̀ òtí kà sọ fún wa kí ni tẹ́ kàlàyé tẹ́ ìwà ní ké tó mi máa tó wá sí bá ní ó tó wá ní kí ni láyé láíláí inú mọ́sàbí ànàfíyà wọ́n ní al-aslu fil madhhab al-hanafi ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn o ṣe àwọn mọ̀sáìbì náà tó ní ìpìlẹ̀ nígbà bá tó yá àwọn fáírọ́ọ̀sì náà tó lè wọnú rẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ní pé annahu yajuzu lil mar'a kashfu wajhiha wa kaffayha ẹgbẹ̀gbọ́ wọ́n lọ́dọ̀ ọ̀tàwọn ọlẹ́tọ̀ obìnrin kó sí ojú rẹ̀ lẹ̀ àtọwọ́ rẹ̀ sórí gbogbo àwọn mọ̀sáìbì ní tí ń fà ní pé sọ́nà yẹn ni kóbìnrin ó bojú àtọwọ́ gbogbo kò sí ẹ̀dì kankan mọ̀sáìbì kan tó lóbìnrin gbọ́dọ̀ sí kìkì sẹ́lẹ̀ ẹ̀ sí wọ́n tẹ̀lé kankan ma gbọ́n tí a sọ o torí ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ di ẹ̀hànà ńlá fi ń sọ̀rọ̀ wọ́n ní lọ́dọ̀ àwọn Hanafiya wọ́n lọ lẹ́tọ̀ fọ́bìnrin kó sí ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ ẹ̀ńdá amil fitna falasibẹ́ tó a bá ti mọ̀ pé kò lè sí wàhálà a jẹ́ pé wọ́n tó fi kọ̀ǹdíṣẹ̀ sí amil fitna wọ́n ní lákínà lè mùtàkìrí ṣùgbọ́n gbà táwọn kan tó dé nínú àwọn Hanafiya nínú wọ́n tẹ́ àbí àwọn o tí wọ́n tó sàwọn kùdàmọ́ tí wọ́n sàwọn ti pilẹ̀ mọ́nà òzáàlì wọ́n ní rárá obìnrin ó bójú ni kò gbọ́dọ̀ sí ojúlẹ̀ láàlẹ̀ annahuma awra wọ́n ní kìí ṣe pé àwọn sọ yí pé àtọ́jú àtọwọ́ pé ìhòòhò ni tó ti báyìí láàkín lè intishar al-fasad wọ́n ní ṣùgbọ́n torí pé fìtínà ìgbàlú ó ti fẹ́ káyé tẹ́ bá ń sọ pé ẹ tọ́kàn bá balẹ̀ kó sí fìtínà àwọn tó wá wáyé nígbẹ̀yìn ìgbà wọn ni no nínú Hanafiya mọ́ sọ yìí sọ̀rọ̀ àwọn àfáà kankan báyìí o àwọn mọ́síàbí là ń sọ yìí o sí tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ ni pé kò sí inú ẹ̀sìn rárá sọ́nà yẹn ni àbí kí sọ́nà yẹn ẹnìkan wá dé ó ní kò sí ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ ní ìranù làwọn tí ń ṣe é ṣe ẹ wá ní adákẹ́ ẹni ìranù ní àwọn ìyàwó tí a ṣe bí ọ̀bá rọrùn fún ilé yóò kọ̀ rọrùn fún yín tí yín mọ́ ilẹ̀ máa tẹ́ ọ̀pá ojú ìfẹ́ rọrùn fún yín o ẹwà ẹ̀ndà amnil fitna ní àfisí rẹ̀ ṣe ẹ máa pọ́n máa jẹ mọ́ Hanafiya nù ń wá àáfà yìí torí pé gbogbo kíní ni mo ti kànú tafsiri nínú Ramadan àáfà ẹ̀bẹ́ ní ayà ẹ̀ alátúmọ̀ Ramadan náà Suratul Ahzab so àfá yìí wá mú àwọn àgbà àfá kọ̀ọ̀kan wá sútí báyìí nínú Hanafiya ọ̀rọ̀ wọn ìwọ̀n mú wá so ọsọ̀rọ̀ Imamu Al-Kasani sútí báyìí so bẹ́ẹ̀ ọsọ̀rọ̀ wọn ẹ máa gbọ́ ẹjẹ́ mú kẹwa ó ní Imamu Al-Kasani rahimahullah inú àwọn àgbà àfá náà Hanafiya ni ọlọ́sọ pé fala yajuzu an-nazaru min al-ajnabi ila al-ajnabiyyati al-hurra ila sa'iri badaniha illa al-wajhi wa kaffayhi wọ́n ní kò lẹ́tọ̀ fún ọkùnrin àjìnàbí tí èyí ṣẹlẹ́tọ̀ obìnrin kọ́ máa gbóhùn kankan lára obìnrin tí èyí ṣẹlẹ́tọ̀ rẹ̀ tí èyí ṣèyàwó rẹ̀ ju ojú àtọwọ́ rẹ̀ nìkan lọ ẹni tẹ́lẹ̀ tó ń sọ yìí àwọn sọ fún obìnrin ó lo sọ́ọ̀tì pé wọ́n sọ fún obìnrin ó lo sọ́ọ̀tì ṣùgbọ́n wọ́n ní gìgísẹ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ kọ̀bá àfẹ́wéwò kọ̀bá àlọ́ láìlọ́ òun tọ́ka ṣùgbọ́n wọ́n fẹ́rẹ́ sẹ̀rẹ̀ ńta ẹ̀mọ̀ gbọ́ ibẹ̀ tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn oníkéwú tí a jẹ́ ẹlẹ́sìn tí wọ́n fẹ́ dẹ́sìn wọn tí wọ́n mọ̀ pé gbogbo mọ̀sáìkù pàtà lọ sọ wípé obìnrin gbọ́dọ̀ kọfẹ́ ẹsẹ̀ rẹ̀ gbogbo àwọn àfáàlẹ̀ yìí àwọn sàbẹ̀ ní ẹsọ bẹ́ẹ̀ kò sábà gàgà tó sọ pé kò sọ bẹ́ẹ̀ ìjẹ́ ń fàmọ́ra wọn ni pé sọ́nà yẹn wá ní kó bojú àbíkọ́ mọ́ gbòó gbogbo wọn sì lọ sí ibi pé kìí sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n lọ àwọn kan lọ sí ibi pé àwọn apá kan lọ sí ibi pé kìí sọ̀rọ̀ àyàn àwọn apá kan lọ́rọ̀ àyàn ni àwọn tí wọ́n lọ sí ibi pé kìí sọ̀rọ̀ àyàn wọ́n ní ṣùgbọ́n ń tọ́ dáa jù ní kóògbò ẹ̀mọ̀ pọ̀ sí kìí sẹ́sì ní ọ̀ṣọ́ bá tọ́lá àwọn èèyàn máa ní kí sẹ́yìn pé kìí sẹ́sì kò sí lára ẹ̀sìn ìranù ní gbogbo táwọn bá tí a ṣe ilé táàbà wá ṣe táàbà wá kúlé lórí láyé
tó wá jẹ bá pé àgbà yìí pé gbogbo àyè mọ̀ pátá gbogbo àwọn àfẹ́ ẹ̀sìn láwọn tó ti lọ ní tó ti lé ní 1000 years sẹ́yìn ní tí wọ́n dúró ní pé obìnrin gbọ́dọ̀ kọ́fà ẹsẹ̀ rẹ̀ àwọn àbẹ̀rẹ̀ yìí tó bá jẹ́ pé Islam sọ wá pé ọ̀ràn yẹn ni kóbìnrin ó kọ́fà ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú ayàmú sọ́tún náà àti àdífì mùsálámà nǹkan méjì táwọn àbáfi máa ń sẹ́rì náà tó bá jẹ́ pé ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ tó tọ́ wọ́n wà àbẹ̀rẹ̀ ní pé nínú ẹsẹ̀ àtọ́jú èwo ni ìyẹn máa ń wò tó bá fẹ́ fómi tí Islam bá pàṣẹ fóbìnrin kó gbogbo ìgbésẹ̀ rẹ̀ yóò wà pàṣẹ kó sí júlẹ̀ ajẹ́kórí Islam òpin ni inú tàbí sí tó ẹ̀kọ́ àwọn àfáà gbà wípé obì o ọ̀ràn yẹn ní kọ́ bẹsẹ̀ rẹ̀ ọlọ́ntọ́ ní kóbi ogun ẹsẹ̀ rẹ̀ nígbà tí wọ́n fẹ́ fẹ́yàwó ti ìgbésẹ̀ rẹ̀ ló ń wàgbé ọlọ́wọ́ wà ní kóbi ogun ẹsẹ̀ yóò wà ní kó sí júlẹ̀ ọ̀dà sẹ́kì ẹ̀tún máa gbọ́rọ̀ mi àfáwà al-Imam Muhammad Anwar al-Kashmiri o lọ sọ̀rọ̀ yìí nínú àwọn Hanafiya ní o ẹ̀gbọ́n tó wí o ní wà mí ní ha nínú àwọn àyà táwọn rí sẹ́pẹ́ àwọn Hanafiya làkọ́rọ̀ wọn lọ́nà tí ìbọn mọ́sí àbíbí o nínú rẹ̀ ní pé ayatul hijab so ayatul hijab ó ní wà láàrúdínà sí nátàwúnnà Abdurrahim Adeleke yìí ọ̀rọ̀ ìsinra wá ń sọ mú ìlẹ̀ dákọ ẹni kẹ́kẹ́ bí gbèrò náà nìkan lọ tó wá jẹ́ pé wọ́n ti dẹ̀sìn mọ́ ọ lọ́wọ́ tí ẹ ti yọ ẹ́ńjìnì orí rẹ tó lè fi wúlò wọ́n ti yọ kó fún ọ so wọ́n bá yé rẹ jẹ́ so àkọ́kọ́ wọ́n bá yé rẹ jẹ́ àwọn fẹ́ táyé àwọn èèyàn ṣe ní bí sójú gbọ́ so ire o máa blọ́ọ̀kẹ́ tó bá rí bákan náà so tó bá tún táyé wá so ọ̀dàbọ̀ ràmí ti lọ so ẹni rí lọ ẹni bí lọ gẹ́gẹ́ ká sọ mọ́ ẹni bí lọ so ọlọ́run wà láyé kùdínà sí nátàwúnnà illa ma zahara minha wọn gbọ́dọ̀ sí ojú wọn wọn gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ wọn sílẹ̀ mú àwọn afẹ́kúrẹ́ wọn ní kíílà àzínà wọ́n ní sẹ́ rí ọ̀ṣọ́ tọ́lọ́ ní wọn gbọ́dọ̀ fi hàn àfáà tí wọ́n sọ ní sọ̀rọ̀ ó ní iyàlíwájú wọ̀lùkàfà ó náà ní ọwọ́ àtòjú fàyẹ̀júùsù lè káṣì ọwọ́ alẹ́tọ̀ kásì ìndẹ̀lẹ̀ amúní ánìlì fìtínà alàlè mẹ́tẹ̀ká lórí mẹ́tẹ̀ àbí tàwọn ẹni pé ọ̀sọ̀ tó lórí ọlọ́run sọ̀rọ̀ níbi báyìí olórí mẹ́tẹ̀ àbí tàwọn tá a bá ti máa kó ní sí fìtínà kómi ó sì mọ́sí àbí mi ẹmọ́bìlẹ̀ já lọ́pọ̀ ẹjẹ́ abọ́ sí mọ́sí àbí mi alìmọ́lìkì tá ń lò láfíríkà kí ni a sọ wọ́n ní wà áwọ́rọ́tù alìhúrọ́tì má àrọ́júlẹ̀ àjìnàbí muslim jẹ́mí ujásádì ha adàlùwájì wàlùkàfáì zahara wa batnan nínú mọ́sí àbí ti mọ̀lìkì wọ́n ní gbogbo ara áwọ́rọ̀ obìnrin tọ́jọ́mọlúàbí wọ́n ní gbogbo ara rẹ̀ pátá fọ́kùnrin ọlọ́kùnrin ìhòòhò ní o lẹ́yìn ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ ẹni pọ̀pọ̀sẹ̀ tó dákọ̀ kó sísẹ̀ lẹ̀ àbí mọ̀ ń bọ̀ ń bẹ́ o wọ́n ní torí pé méjèèjì yẹn kìí ṣe kí ni o lẹ́sà àwòrọ̀tàn méjèèjì ẹ ṣe ìhòòhò fàyẹ̀júùsù láàkàṣùhùmá ní àjìnàbí wọ́n lọ́wọ́ lè sí ojú àtọwọ́ yẹn lẹ̀ ọmọ ọwọ́ báyìí ó lè sí ilẹ̀ torí káfù ní káfù wọn ò sọ pé bí yìí wọn ò ní kọ́nà nkàrà kó dé bí yìí o lọ́dọ̀ wọn ní ìjẹba tó ń gbọ́nà lọ́wọ́ káfù ní o kò tó yí ọ báyìí káfù àtẹlẹwọ́ báyìí ní ẹni tó tó fi hàn ajẹ́pẹ́ ní tí ó tó wọ̀ sẹ́yìn gbọ́ táwọn afá gẹ́ sọ táwọn afá yóò tó sálàyé o yo wọ́n ní aṣọ gbọ́dọ̀ lọ́rọ̀ ọwọ́ báyìí kó wá fọ ọwọ́ nìkan lẹ̀ báyìí àtọ́jú wọ́n ní wàláhù nàgàrúmá ìlàm dákṣá alfitina فإن خيفت الفتنة مشهور المذهب وجوب سترهما وجوب سترهما وجوب سترهما يا جماعة وجوب سترهما مضاف إليه so only tó bá jẹ́ wípé kò ní sí fìtínà ẹni bá náà tó fi klọ́ọ̀sì sí àwọn màlìkíyà wọ́n tó wá ti mọ̀ pé kò ní sí fìtínà kò ní sẹ́ni tí ọmọ wò ẹ kò ní sí kíní kan wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ wípé fìtínà bá ti wà tó yá sí kò tí kálukú ò lè rẹ́jú rẹ̀ lẹ́mọ̀ lọ́dọ̀ àtàwọn màlìkíyà náà ọ̀ràn yẹn ní kò bójú ẹ dákun
dákun sí wọ́n sọ pé kí ìṣẹ́sìn báyìí ní ẹ̀ ń sọ mo sọ púpọ̀ sáàfà àríkà Màlìkì ní sọ̀rọ̀ yìí o n táwọn lórí nù tó ti báyìí wọ́n ní àfáwà Sheikh Ahmad As-Sawi kọ́ọ̀lù méjì ní bẹ́lọ́dọ̀ wọn àwọn ní àkọ́kọ́ al-wujub ọ̀ràn yẹn ní kó mìíràn ojú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹwà bì kìí sọ̀rọ̀ yẹn kó bí ojú ṣùgbọ́n ojú kò gọ́dẹ̀ lè bá sọ alàrọ́jù ọ̀ràn yẹn ní kó ṣe kí ni o kọ́mọ̀ wọ̀ ọkùnrin ọlọ́pẹ̀ ẹ̀rì pé ẹjẹ́ alọ́nù tafsiri Qurtubi bàbá àgbà tafsiri Qurtubi ó ní bí yóò tafsiri Qurtubi kìí ṣe pé àbí mọ́kàtà ọ́bì lásán olùwó láti ara òun ni tafsiri Qurtubi ni so àkó ní falisafa àwọn ní ẹsẹ̀ lè fáwọn rọ́ọ̀sì inú ẹni tí ọ̀yẹ́kọ́ tẹ̀ lè sọ̀rọ̀ ìjà àgbà nínú pọ́pùlà wà so ìgbẹ̀yìn ìgbésí ayé wọn ní àti kí ni oní àtúbá àwọn oní fìlọ́sọ́fì ló sì lè tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún ṣe ìsìbátù ẹ̀ wọ́n tún fi rinlẹ̀ pọ̀ wà nẹ́ẹ̀sì wọ́n tún fi rinlẹ̀ pọ̀ náà yẹn níbẹ̀rẹ̀ tí a rí ti Imam Qurtubi ní innal mar'a idha kanat jamila ẹ máa gbọ́ tí Imam Qurtubi sọ tafsiri Qurtubi lọ́pọ̀lọpọ̀ àwọn máa ń lò wọ́n ní tẹ́ẹ̀rí obìnrin tó bá ti jẹ́ kó bá rẹwà wàhífà mi wọ́dí ìyàwó kàfẹ́ àlìfitìnà fún àlẹ́ àṣẹ́tìrò dálẹ̀ tó àpò wọn rẹwà tó ká àwọn ọmọ omi kò bojú ẹ̀yìn náà ní lọ́dọ̀ àwọn olóyìnbó náà wọ́n ní anything that has value it must be covered gbogbo nǹkan tó bá wọn kò níye lórí èyí sílẹ̀ ọmọ pé iná ṣọ̀pù lọ́nà ni ọ wà wọ́n tó taná sí nǹkan mi bó ṣe níye lórí sí mi nípa ojú rọ̀bà ní ìtumọ̀ ó lè sí ẹ̀nà àfọ́ kò níye lórí sí ọ̀nà ìjọ ní ìtumọ̀ sí atọ́ ní fáńdọ̀dọ̀ wa dá sọ́gbò oúnjẹ Mr. Big oúnjẹ nínà pọ̀pọ̀ fàdúgbò náà oúnjẹ náà nínà but ìkẹ́ni fálùjù kan lọ wọ́n fi kánú sókìlà wọ́n tó ta èsì sí lórí wọ́n sì gbogbo ẹ̀ wọ́n paná sí bó ṣe ní fálù sí náà tó bá fún jáde wọ́n fi inú tíṣù pépà wọ́n sì bẹ́ẹ̀ wọ́n ká wọ́n tó fi inú láìlọ́ wọ́n yàtọ̀ sí tọ́ ọmọ onímọ̀ pọ̀ fi spúùmù fún ọba ìtàbọ̀ owó sì gẹ́ fún ọ pépà rárá pé máa jẹ́ lọ ẹnìkan gbó jẹ́ bọ̀ ó kọ́fà kan ó dé ó gbénu kìíní báyìí ó gbénu tray ó tún dá sọ́gbó wọ́n gbé kalẹ̀ wọ́n sójú rẹ̀ lẹ́rẹ̀ wọ́n á ní ó gbé kan èwo ni wọ́n ló mú èwo ló ní fálù wọ́n ní wàyí ń ká náà tí àdúsá náà ń kúrútù bí ṣùgbọ́n tó bá já rúgbó àwọn ọmọ tó bè hàn tàbí ó ti ẹ̀rí sí ọ̀ṣọ́ oríjì ọ̀jẹ́ báyìí ló bẹ̀ kẹ́tì yẹ lẹ́ra yẹ bí rẹ́rìn lọ́ọ̀ kí yóò rò pé sọkọ́ ni oníjàásá àtàkìṣẹ́fà wájú àhà irú ẹni bá àwọn olùsíjú ẹ̀ lẹ́dà kí náà wà lálẹ́ so tí ọkọ̀ dùn bí ọ̀pọ̀ tí náà báyìí lásán nítumọ̀ mọ́mù kúrútùbì ní kò sí kúrútùbì ní sọ̀rọ̀ yóò àwọn àfáàrí tí wọ́n á ní kò sí nẹ́ẹ̀sì ń bọ̀ ẹjá lọ́nà Ṣáfi'í Ìmáàmù Ṣáfi'í àwọn ní ẹwà ń bí yóò káwọn ò tó dá sí ọ̀nà mẹ́tàlá wọ́n gbàdá sí Al-Ìmáàmù Ṣáfi'í ọ̀rọ̀ àwọn àfáàlàwà ń ká yìí ẹni wọ́n mọ̀rọ̀ ọ̀tí ẹwà mú ní ẹtí rí pé kò sí nẹ́ẹ̀sì nígbàtà rí pé lágbàdá kan ṣe wọ́n sì mímọ̀ ànímá àwálẹ̀ ẹlẹ́mà jẹ̀mí àádọ́ láwàlá o máa ṣàwò àlàlùfáàṣàlá láwàlá o máa ṣàwò àlàlùfáàṣàlá. sẹ́ńtà jẹ́kó yọ àṣọ wípé ẹni tí ọba ṣe lọ́wọ́ ṣùgbọ́n máa parẹ́ ẹ̀sìn tó bá tí ì sí ìwọ̀n lò ṣe mọ́ wà nọlifá rẹ̀ orí ibú ní kéèyàn nọlifá ẹ̀ka tó lọ́wọ́ bá sọ ọ̀ létí àìmọye tá a sọ láti ìmúṣẹ àìmọye nǹkan tá a sọ pé káwọn èèyàn mọ́ sí táwa ń ṣe kò dìtàmíìnì ọ̀rọ̀ yẹn ní ká sọ ọ̀ tí àyàwó rẹ̀ mọ́ wà ní tó lè kọ́ sọ pé kò sí nẹ́ẹ̀sì àbíkọ́ rẹ̀ ń tọ́ abíyà nù. ẹ̀tì ẹ̀fìnulẹ̀ wọ́n ní lọ́dọ̀ Ṣáfi'í wọ́n ní àwọn ọ́sẹ̀lẹ̀ yìí ni àwọn ọ̀kọ̀lẹ́ sáré sọ pé ọ̀rọ̀ yẹn ní kiri kan wọ́n ní ó ní àlà mẹ́ta alẹ́hálà tó lè wúlá á ń yà sáfà lè fitna
aw ma yad'u ila al-ibtila biha. So tó bá jẹ́ yí pé fìtínà èèyàn bá bẹ̀rù fìtínà kọ́ mọ́ ṣẹlẹ̀ àbí tó lè dá wà lálẹ́ wọn lọ́dọ̀ ọ̀tà wọn àwọ̀ ọmọ ní kóbìnrin ó sì jùlẹ̀ fóbi ọkùnrin tó mọ ojú obìnrin lóbi àwọn ṣàfihàn ní sọ wọn ṣàfihàn ẹ̀wò Imam Taqiyuddin Sabki ó ní innal aqraba ila sunni ila ashab ẹmọ̀gbọ́ èyí tó súnmọ́ sí táwọn sàábé sí annáwájí àháwọ́kà fàíà àwọ́rọ́ fi nadhar lórí mọ́sílẹ̀ mọ́mù sàfihàn o àwọn sàábé tó súnmọ́ ní pé àtọ́jú àtọwọ́ wọ́n ní ìhòòhò ní nípa káwò láàfi sọ́lá sẹ́rí ọ̀tọ̀ ní alẹ́ àwọ́rọ̀ fi sọ́lá ọ̀tọ̀ ní alẹ́ àwọ́rọ̀ kharija sọ́lá nǹkan lè jẹ́ àwọ́rọ̀ fi sọ́lá tí ó lè jẹ́ àwọ́rọ̀ kharija sọ́lá so ìyún kọ́lá fẹ́ sọ wọ́n lọ́dọ̀ ọ̀tà wọn o tí wọ́n sọ máa ń dàbí wọnú ẹ máa gbọ́ àfáwà Hamidu al-Ghazali Imam Ghazali ló jẹ́ pé ọ̀rọ̀ wọn máa ń fluctuate bí network báyìí bóyá tó ń fluctuate tó nẹ́mọ̀ pọ́n jẹ́ sọ wọ́n ní fa'idha kharajat ay al-mar'a fayanbaghi an taghudda basaraha an al-rijal wa lasna naqulu wajha ar-rajuli fi haqqi awra ka wajhi al-mar'a fi haqqi bal huwa ka wajhi as-sabiyyi li-amrad fi haqqi ar-rajul fa yahrumu an-nadharu inda khawf al-fitan faqat. Imam Ghazali ní ẹwà mi tóbi nípa fẹ́ jáde ọ̀lẹ́tọ̀ fún kọ́rẹ́jọ́ ẹ̀lẹ́ kò níbi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní sọ àṣọ wípé ojú ọkùnrin sí kóbìnrin owó ojú ọkùnrin àṣọ pé òun ní wo ṣùgbọ́n náà gẹ́ bí ojú obìnrin kàwájí ìlmẹ́rẹ́ àfi hákì yìí kódà bí kóbìnrin owó ojú tóbìnrin wọ́n ní kódà bẹ́ẹ̀ báyìí wà kàwájí ìsọ̀bí yìí amúrọ̀dù fi hákì rọ́jò wọ́n ní ẹtùnà ojú àwọn afá alágbára dé wọ́n ní bí ìgbà tí ọkùnrin ń wojú ọmọ eke tí ò tí ì tọ́jẹ́ apá náà tí ò tí ì ní kíní bẹ́ẹ̀ ni tóbìnrin bá ń wojú ọkùnrin ọlọ́pìn fàyàrùmù nadhar inda khawfil fitna fakọt wọ́n ní ṣùgbọ́n ìwọ̀ ni kóbìnrin ọmọ ojú ọkùnrin ọlọ́pìn tàbí kọkùnrin ojú obìnrin lóbìn tí fìtínà táàtì mọ̀ pé fìtínà wà tí wọ́n ti ẹ̀dá akọ láyé ìjọ àti ẹ̀wọ́n tí fìtínà bá wà tí ẹ fi ní ni kóbìnrin pé tí ọba sí fìtínà kóbìnrin ojú rẹ̀ kọ́mọ́ bojú ẹ dákun inú ayé wọn àtàyè ìsìn wo ni fìtínà gẹ tí a nìkan àwọn àgbà pẹ̀lú ayé gẹ wọ́n ti yìí bájú wáyé tí a kó ní ibi sẹ́kù sí gẹ àwọn káàkiri sẹ́kù sí pé inda amílì fìtínà torí ńgbà náà báwo lọ ọmọ gbèsè jáde wọ́n wà sí mọ́sálásí ní ìdájí wọ́n ó sì lọ lálẹ́ wọ́n òògùn gan náà fi ń ṣe ìjáàbù yìí tó ti fẹ́ tó ṣe ń bojú lójú ayé ànàbí wọ́n ètò wá jáde fòkìfòkì kódà inú ta bálọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀hà táwọn àbáyẹ̀ fi bẹ̀rẹ̀ nú gbogbo àbá wa láwọn nígun ní tí a fi bẹ̀rẹ̀ lánàá náà mú ìjáwọn obìnrin ọ jáde obìnrin tí a ń bá rí lọ́sàn tó jẹ́lẹ̀ àṣùmùra tó ń gbé kiri lójú wọ́n sọ pa bí ọkọ rẹ̀ wà lọ orí ẹ̀bù ni òun yẹ́yàwó lórí lọ́sàn báwọn àbáyẹ̀ sì bẹ̀rẹ̀ nú nígbà náà táwọn tó pọ̀ yẹ́ pé tó tún sí lónìí kọ́ ọ̀gbọ̀n gbọ́dọ̀ jáde lọ́sàn àwọn aṣọ tí a sì fi rán fún ọgbà náà àwọn aṣọ tí ọmọ mú ogun wọn ni àwọn bá wọn ka kí omi ẹ̀yin náà lè sọ yìí pé ibi táwọn bàbá yìí ní tí a ń rí ìnìkárí tí a ń rí náà là ń sọ yìí n tí Imam Ghazali sọ nù ẹ jẹ́ á lọ sínú al-Mazhab al-Hanbali ti Imam Abu Hanifa rahimahullah rahmatan wasi'a wọ́n ní kashfu nisa wujuhahunna bihaythu yarawunna al-ajanib ghayru jaiz àwọn ànábìrà wọ́n ní kọ̀lẹ́tọ̀ kọ́bìnrin ó síjú rẹ̀ lẹ̀ fọ́kùnrin lọ́kùnrin kọ̀lẹ́tọ̀ rárá so wọ́n á kúrú sí ìṣẹ́ ọ̀rọ̀ àfáwà ẹ̀rí pé tọrọrọ̀ mi nǹkan kọ́kọ́ jù abala kan láti sọ àwọn àyíkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin lásán ẹ̀dàkùn nínú gbogbo wọn èèwọ̀ ẹ̀ṣọ́ tí àtọ̀ wà tẹ́lẹ̀ kan lọ sọ pé kì í sẹ́sìn torí ẹlòmí ò lọ́pọ̀lọ́ àti gbọ́rọ̀ wọ́n ń takò lágbájá wọ́n ń takò tàbẹ̀lú sí ti takò lélẹ̀ àníyàn ẹ̀ṣọ́ fún àfààní kí wọ́n sọ tí àtọ̀ wà àtàfà àkọsọ káfíìmọ̀ ara wa ni ẹ̀ṣẹ́rù yìí ni wọ́n sọ ìgbérú ta ni wọn ò tó bẹ́ẹ̀ o wàláhì
tallahi thumma billahi alladhi la ilaha illa huwa kìí ṣe pa àmọ́ kí o ṣùgbọ́n ọ̀rọ̀ ní ẹ̀rí ni o ẹ wá lọ ẹjá padà ẹjá lọ ọ̀rọ̀ Umar ibn al-Khattab sàbí mo fẹ́ mọ́rọ̀ rẹ̀ wáyé tó ju bàbá bẹ́ẹ̀ bọ́dì lọ Umaru àbẹ́tò ní òsì nínú sàbí bẹ́ẹ̀ ti ká pé Umaru tó sí bẹ́ẹ̀ tí ẹ rí nínú yàtọ̀ tí Islam gbọ́ ìtorí wọ́n ní sí ìyàwó ànàbí jẹ́rẹ́ àbúkọ̀ wà lọ́ ìgbógbó ìyàwó ànàbí látọ́kè nílẹ̀ ẹlẹ́hàníyàn ẹ̀tùtù gbọ́ gbogbo ìyàwó ànàbí látọ́kè nílẹ̀ ẹlẹ́hàníyàn ẹ tó ní kò sí ìyàwó ànàbí kẹ̀kẹ́ sọ pé ní tí àwọn ẹ̀ ti sọ àwọn mẹ́rin wá ní ìsìn gbogbo ìyàwó ànàbí bàtà kò sàjáde nù wọn ẹnikẹ́ni mọ́ sọ ẹni tó jájáde nínú àdìsí tó wà ní tí àtọ̀ wà tánṣàpé tí wá rí gẹ́lẹ̀ ìyàwó ànàbí gbogbo ìyàwó ànàbí látọ̀kẹ̀lẹ̀ fún mẹ́bí ilẹ̀ ìlàwà ẹlẹ́hàní àwọn ìyá rí kódà kálẹ̀ bá àfihàn Umaru jẹ́ kó yíwa pé Umaru ọjọ́ kó yá pé ìyàtọ̀ táwọn fi máa ń mẹ́rú àtọmọlúàbí láyé ànàbí òní nìkọ́ọ̀mù sẹ́ni gbogbo wákàtí wọn kọ́ náà nígbà àwọn àríkà ní ẹni wá fi àwọn àfigbé jáde wákà ní a fi ní ẹni obìnrin tó wọlé ẹ̀ àti wọlé ọ̀dá ó ti fi tààlẹ̀ fáwọn tó nìta ó fò sílẹ̀ fáwọn tó lọ́sí wọ́n kà pẹ̀lú ló lọ́sí kílẹ̀ rí wa wọ́n ní rọ́wà Ibn Jurayj an àtọ́ an Umar ibn al-Khattab radiyallahu anhu kana yanha al-imam an al-jalabib an al-jalabib Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ní ìmá ń kọ̀ fún gbogbo àwọn ẹrù rẹ̀ pé ẹ gbọ́dọ̀ ló kì máa rù ẹ̀ẹ́sì àwọn ọmọ ọ̀sọ̀ gbàgẹ̀rẹ̀ tẹ́ dà lórí aṣọ lálálálá ẹ má jọ kí ni o à ń yẹ tàṣà gbáhánà bil haram ẹ gbọ́dọ̀ jọ àwọn ọmọlúwàbí ẹrú lẹ́yìn náà ẹ̀tọ́ àmọ́ kí wọ́n fẹ́ wọ́n sẹ́kọ̀ sáà tó wọ́n fẹ́ gbé nìkan ọ̀gbù wọ̀ rárá ẹrú ni wọ́n ẹ̀ ń tẹ̀ lọ́gẹ́ ìlú nídìí ẹ ọ̀yá ẹ̀rí mi tọ̀ wá lágbára jù látọ̀dọ̀ Nafi' oni inna Safiyyata bint Abi Ubayd haddathat qalat kharajat imra'atun muhtamira mutajalbaba so awlo tulos jalba mutajalbaba faqala Umar man hadhihi faqila lahu jariyatun li fulan rajulun min baytihi فأرسل إلى حفصة فقال ما حملك على أن تخمري هذه الأمة وتجلبيها حتى هممت أن أقع بها Umaru ní obìnrin wo nílò ẹ̀ ọlọ́bìnrin yẹ ọwọ́ kì máa ń gbogbo gbogbo ẹ̀rù jẹ́ ìrọ̀bá mọ́rọ̀ ayé obìnrin wo nílò ẹ̀ bá ní à ẹrú kẹba yìí ní ẹrú bíbó ẹrù lágbájá ní Umaru wà lọ́bọ́ ọmọdé aṣọ wọn lẹ́rù aṣọ yìí wọ́n ní Umaru ní kí ló mọ́ tó fi wá múra fẹ́rú báyìí tó bọ́ta débi kéèmì gẹ́ tí wò pé a èyàn gidi mẹ́lẹ́lẹ́ yìí ló wá lọ nìkan kúrò ní gbogbo ẹ̀ bá tí mo rọ ìpinnu àwọn ọ̀sán náà tí àwọn ọmọlúwàbí lọ́wà Umaru ní la tushabbihu al-imaha bil muhsanat ẹ má máa fi ẹrú kẹjọ ọmọ ọjọmọlúwàbí má ẹ má jáwọn ẹrú ọmọ lò nìkan ọ̀bù kí wọ́n máa lo jẹ̀lì bàbá ẹrú ọ̀gbọ́dọ̀ máa lo jẹ̀lì bàbá kọ́ máa lo nìkan ọ̀bù ẹ má jẹ́ ó lò tó ti bá àwọn ọmọlúwàbí ní ẹjọ́ wọ́n máa lò kálíbà àdáwọn mọ̀ ẹ wá máa wọ̀ nǹkan kálíbà wà mọ̀ Anas bin Malik radiyallahu anhu abẹ́ mẹ́tẹ̀ ti di lọ bí eléyìn ìtẹ́rí ọ̀rọ̀ tí wọ́n rù sọ yìí mo fẹ́ mú ọ̀rọ̀ ìyá wa Sọfíyà wá nígbàtá nàbí fẹ́ kí ni túnmà jẹ̀lìbá odidi ọ̀rọ̀ mi tó ní yóò odidi ọ̀rọ̀ mi ohun tó ní yóò táwọn àfá ọ̀bí yóò tó ti báyìí tí a ń sàlàyé rẹ̀ nígbàtá nàbí fẹ́ ìyá wa Sọfíyà ẹrú ìyàwó Sọfíyà kánàbí ò tó fẹ́ àwọn sọ̀hábà wá pọ́pá nàbí ti fẹ́ Sọfíyà kálùkọ́ wò pé sánàbí sọ́dọ̀mọlúwàbí tọ́kọ́ kún lọ́rùn rẹ̀ ni àbí ó sì jẹ́rú tánàbí kan
súnmọ́ lásán àwọn sọ bá ń gbìyàn bẹ́ẹ̀ Umaru ní ẹmọ́ wọlé tí ó bá di wípé Sọfíyà bá bọ́ ọ̀tà sí a tó bá lo jẹ̀lì bàbá rẹ̀ tó bójú ó ti dìyàwó ànàbí ṣùgbọ́n tó bá bọ́ ọ̀tà gbogbo tó yọjú sí a ó ti dẹrú nígbà Sọfíyà jáde tí wọ́n rí tó múra tá Umaru ní ànàbí ti bọ́ kọ́ mẹ́nu rẹ̀ ìlànà bí kìí ṣe étíkù rẹ̀ sí kí ní o sọ̀dá àkí rẹ̀ bíbọ́ kú lọ́rùn rẹ̀ lànà bí kìí ṣe sọ̀dá àkí rẹ̀ ajé pé yàtọ̀ ti ń bẹ láàrin ẹrú àtọmọlúàbí òní nìkọ́ káwà lọ síbi òní kó bí ọwọ́ jẹ̀ bàbá kó bojú kó bo gbẹ̀ torí ọ̀rọ̀ jẹ̀ bàbá bóyá kí n sọ díẹ̀ mbọ̀ mo fẹ́ lọ bùkẹ́ ayàtà àfà fi bẹ̀rẹ̀ ẹ̀hà táà ń sọ yìí ara ẹ̀sìn tí a ní ara ẹ̀sìn òní àwọn ìyàwó ànàbí sì ní ẹlẹ́hàníà mọ̀ bọ́ mẹ́ kí wọ́n lẹ́rí tàà fi sọ wípé ara ẹ̀sìn wa ní kí sì ìdájọ́ rẹ̀ ìdájọ́ kóbìnrin mùsùlùmí ojú ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n tí ọba tí ìgbò mọ́tàkó mọ́sí máa ṣera lẹ̀ ṣìgbà wípé ìkánú òfin Ọlọ́run tọ́lọ̀ ń pọ́ láṣẹ lò tí ìmúlò okù bẹ́ẹ̀ nu mọ́wàá àjọta fún kí wọ́n lẹ́rí wọ́n tàà fi sọ pọ́nrán yẹn ni Suratul Ahzab aya 59 èèyàn wọ́n ló sì tọ́rọ àyàn fún ire èèyàn mẹ́rin ni tó ọba ti sínú mẹ́rẹ̀ẹ̀rin kìí sọ́rọ̀ àyàn fún kí lọ lọ́ọ̀bà ní tọ́láwó yá ayyuhan nabi ọlọ́ni mo kò wà nàbí qul li azwajika bá ń sọ fáwọn ìyàwó rẹ̀ number 1 owó obìnrin tó ń gbọ́ mi ẹ̀há èsọ́rọ̀ àyàn fún ọ kó o múra bí obìnrin rẹ̀ kìí sọ́nà èèyàn fọ́ tí ìbá ti sí ìyàwó ànàbí ọlọ́pàá ànàbí bá sọ fáwọn ìyàwó rẹ̀ number 1 wa banatika àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin sọ́nà pé bàbá rẹ̀ kọ́lá nàbí ó di méjì wa nisa'il mu'minin ẹlẹ́ẹ̀kẹta àtàwọn obìnrin olùgbàgbọ́ òdodo tó ọ̀bá ti síbẹ̀ náà kìí sọ́nà èèyàn fọ́ kan gbà pé èso olùgbàgbọ́ òdodo mẹ́ta ni ìní Kùránì ìgbé wa ẹjẹ wọn kó tún mẹ́ta kí lọ́nà wá ní kó ṣẹlẹ̀ yudnina 'alayhinna min jalabibihinna kí wọ́n máa fira wọn sí abẹ́ jẹ̀lìbàbá wọn sẹ́rí jàlábíbù yẹn jáwọn jẹ̀lìbàbù ni wà íyà nìmọ̀lá àtúlẹ̀tí tẹ́ṣúlù bìhá tàtàṣàmọ̀lù bìhá alìmọ́ra ay yurkhina ba'daha ala al-wujub idha kharajna li hajatihinna illa aynan wahida afún tafsiri kalutuba o náà ní aṣọ gbàgẹ̀rẹ̀ sẹ́rí kí lórúkọ àfá yóò Ibn Sirin àfá alálà tí wọ́n máa ń pa tafsiri àlà Ibn Sirin àfá àtọ̀kọ́ kí wọ́n ń pè ní àbídà yẹn ọmọ kí o alì tó jẹ́ sàbẹ̀ ni Ibn Sirin wọ́n lọ bí àfá àwọn léèrè àbídà ìpè kí ni túmọ̀ yudnina alayhinna min jalabibihinna tọ́lọ̀ sọ pé káwọn obìnrin wọn máa daṣọ wọn gbàgẹ̀rẹ̀ bóra wọn láti òkè báyìí tí ó kọ̀ fún gbogbo bídélé àtàrà jẹ̀lúbábà wọn kí ni túmọ̀ rẹ̀ wọ́n fẹ́ béèrè practical rẹ̀ wọ́n fẹ́ béèrè túmọ̀ rẹ̀ jẹ́ àáfà rẹ̀ àbídà ó ní farofa amẹ̀lẹ̀ hafatan àbídà kan wọ́n máa sọ gbàgẹ̀rẹ̀ kan wọ́n àdárọ̀ ha àlá jasadihi thumma ghatta biha ra'sahu wa wajhahu so ọlọ́mọ aṣọ gbàgẹ̀rẹ̀ kan báyìí ọwọ́ alọ́mọ rẹ̀ báyìí ó fi gbójú rẹ̀ báyìí ọwọ́ ni wa hadha tafsiru hadhihi al-aya pé tafsiri àyà ni pé ọlọ́ni mú wọn dá gbogbo wọn ó fi practical ṣàlàyé àyà tá a lọ sẹ́wọ̀n àbídà tọ́jà àfáàfù Ibn Sirin tó sì jọmọ tó fún Ali kò sí lára ẹ̀sìn kì í ṣàlàyé Imam wa Sayuti tó jẹ́ pé àwọn ẹni ẹ̀tì ẹ̀sọ̀rọ̀ lọ́rọ̀ mólídì pẹ̀lú máa ṣe mólídì tí ogun máa ń kó títẹ̀ láìkì ẹ̀yọ́ mólídì tí ẹgbẹ́ láìkì Imam Sayuti gan ẹmọ gbọ́rọ̀ wọn ni ààrí ayatul hijab sí ẹ̀rí ayé ṣe pẹ̀lú mólídì sẹ́rí nǹkan ẹwà láìkì Imam Sayuti gbà tẹ̀lé bí wọ́n bá ti mólídì tó Imam Sayuti gbogbo ilẹ̀ láìkì wọn ẹ̀rọ tó lọ́rọ̀ Sayuti sọ ẹ̀ sí kó ti wọ́n bì wọ́n ní aya yóò ayatul hijab yóò fi haqqi sa'iri nisa níbi gbogbo àwọn obìnrin tó ṣẹ́kù láyé fàfíhá wujubu satri ar-ra's wal wajhi alayhinna ọ̀ràn yẹn ní kóbìnrin orí rẹ̀ àtọ́jú
rẹ̀ ló wọn lórí Sàyútì lọ sọ bẹ́ẹ̀ tó ní ẹ máa ṣe mọ́lúdì tó bá sì fẹ́ wọn tó wà lọ́wọ́ àwọn olè Mahmud ọba bẹ́ẹ̀ tíra àwọn olè Mahmud lọ́wọ́ mùjáládọ̀ lẹ́ẹ̀kẹrin page 106 ọba bẹ́ẹ̀ tààmọ́lọ́sọ́ Sàyútì Imam Sàyútì Imam Khatib Ash-Sharbani rahimahullah àwọn náà sọ bẹ́ẹ̀ Abu Su'ud Muhammad al-Amadi àwọn náà sọ bẹ́ẹ̀ pé ayyubutina biha wujuhahunna wa abdanihinna idha barazna li da'iyatin min ad-dawa'i obìnrin ó gbogbo ojú rẹ̀ àtórí rẹ̀ wọ́n tún jà lábíbù tafsiri wọn ni mọ́ sọ́wọ́ àwọn tafsiri tó tú ó ní mọ́ sọ́wọ́ èyí tó sì tafsiri Ibn Kathir tẹ́ máa pariwo inú àwọn ará yín àwọn tí ń sọ̀rọ̀ so mo rò pé báyìí kí ni Imam Shawkani sọ alayhi rahmatullah Imam Shawkani sọ pé yubtina wujuhahunna wa ru'usahunna illa aynan wahida wọ́n máa bojú wọn wọ́n wà sí ojú ẹ̀kan báyìí Imam Sàyútì sọ báwọn inú tafsiri tí wọ́n Imam wa al-Alusi al-Baghdadi so ti rẹ̀ wọ́n ní yìdìnínà tó lọ́sọ alìyìdìnà tó lọ́sọ at-taqrib so ti rẹ̀ wọ́n ní wàdọ́mìnà máa al-irkha aw as-salim ó ti wá túnmà kí yọ ọ̀dà nǹkan lẹ̀ so ti rẹ̀ wọ́n ní wà dhahir anna al-murad bí alayhinna yí tó lọ wá gbàlérò pẹ̀lú pé alayhinna lé wọn lórí ní pé alájẹ̀ ní ajsadihinna alálọ́lọ́ alálé orí rẹ̀ alayhinna lórí wọn tani túnkẹ́wò Imam Alusi wọ́n ní pé ìtumọ̀ ní pé ala ru'usihinna aw ala wujuhihinna li'anna alladhi kana yabdu minhunna fil jahiliyya huwa al-wajh wọ́n ní torí pé síwájú kọ́lọ̀ wọn tó gbà nàbí ní lójíṣẹ́ ojú náà ní wulẹ̀ sí wọ́n ń sí nílẹ̀ ìkítẹ́lẹ̀ tí wọ́n sì nílẹ̀ Imam Alusi sọ bá abẹ́ ẹ̀gbádùn ẹ̀ mẹ́tẹ́ ń sọ báwọn àfà àwọn àfún tafsiri lórí sírísì ọ̀rọ̀ ọ̀pọ̀ bí yóò lórí jàlábíbì yìí náà ó di mélòó bá mo ti ń ka bí mẹ́rin o àfà wa alimaha yami àwọn ní pé alayhinna yẹ ay ala wujuhinna wa abdanihinna ẹlọ́wọ́n tí a ti ń pè ní tafsir rahman ń táwọn sọ àfà wa Jamaluddin al-Qasimi inú tafsiri títí wọ́n ní fa umirna ọlọ́pàá àwọn obìnrin lásẹ̀ yá ní al-harahib àwọn ọmọlúàbí an yukhalifna bi ziyyihinna an ziyyil imam pé kí wọ́n yapa pẹ̀lú ọ̀ṣọ́ wọn kó ní ọ̀ṣọ́ tàwọn ẹrú tó ti báyìí kí wọ́n mọ̀ máa múra ní múra tàwọn ẹrú tàbá ti wá lọ́nà tafsiri àmàsáàdì àtòlùsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tafsiri lọ́bàá ń bá nfẹ̀ pẹ́mẹ́ àwọn tàfàsírù ló tí ètò sáà tafsiri tàbá tí kó ti mú kẹsí dáma ní àti mọ̀ pé lọ́sọ̀ àwọn bá ń kó ti tọ́bárí àti ọ̀gbẹ́ tí ó sọ̀rọ̀ àwọn tafsiri ara yìí nàlá tó kó ti tọ́jẹ́ pé àwọn ológa àwọn oníkiri ní àtúnṣọ́ káwà padà yìí tí ìtura ọlọ́ni dhalika adina ayé rọ́fà ọlọ́ni tí a bá múra báwọn àwọn obìnrin mùsùlùmí àwọn ìyàwó yìí tí a bá múra tí a dá sọ́wọ́n gbàgẹ̀rẹ̀ dhalika adina ayé rọ́ eléyìí ló dì wọ́n dá wọn mọ̀ wípé àwọn ọmọlúàbí ní ìtàwọn afọ́ntẹ̀sí ní túnṣí ni pé ayé rọ́fúnà tí ó mọ̀ pé àwọn ọmọlúàbí ní wọn ò ní tírítì wọn bá dì fàlàyé ìdáyínà wọn ò sí nílẹ̀ fara ní wọn ẹ̀yìn gẹ́lẹ́fẹ́ máa jẹ́ pẹ́rẹ́ ẹ̀sìn tẹ́ẹ̀kẹ́ ò ní túnmọ̀ mọ́ náà bàbá wọn ní máa dùn ọlọ́ba ní kẹ́ wọn inú túnmọ̀ tí ń tí gbọ́ lẹ́nu ẹnì kẹ́kẹ́ jẹnu wọn lọ bàbá ní tó bá tó wọ̀ bàbá wọn máa dùn wọ́n wà ẹ̀hà mọ́rí báyìí ni wọ́n wà mọ́rí ni tí wọ́n ewu rọ́ṣímọ̀ wọ́n lọ ọ̀rá rẹ̀ sí
wọ́n ní inú ìtumọ̀ tá a tún ní túbẹ̀ ni pé ó ní dáníká nínú láàyò wọ́n ní kádàrá láàkà síbẹ̀ tó bá wọlé sọ yí pé á ń yòrò fún ẹ̀ ní òjò wọn dáhùn tó sọ pé dáníká nínú láàyò fún ẹ̀ eléyìí ní òní gáàdá tí ń bẹ lábẹ́ aṣọ mà fàlàyò zẹ́yìn náà á ń bèlè pé wọ́n ṣe sùdà ọlọ́wọ́n ni kí á wà nù mo rò pé a tún ti clear abala ti bẹ̀rùn mọ́ ọmọ ìgbèkú túbí wá ìtọ́sọ tẹ̀sírí ti àwọn oníkiri òtọ́sọ náà káwá lọ sí ní pé sáwọn ìyàwó ànàbí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù ọ̀rọ̀ jáàbù pọ̀ gẹ́ gbogbo ìyàwó ànàbí pàtà bí ẹ̀ bá ti ẹ̀mọ́ gbogbo ẹ̀ Suratu Nuru tó ṣẹlẹ̀ nígbà wọn parọ́ sinimá Aisha radiyallahu anha kọlọ̀mbà ní kẹ́ ìyàwó Aisha inú ẹlọ́ọ̀ka stórí hùn so ẹlọ́ọ̀ka stórí yẹn kìí sí ju gbogbo ẹ̀fílẹ̀ so ẹlọ́ọ̀ka stórí hùn kí ló fà sí bí inú ọ̀rọ̀ Aisha nígbà táwọn ń bọ̀ tí sọ̀fù wá nù ibi ẹ̀ ti gbàgbé òun sínú igbó tí sọ̀fù wá nù ń bọ̀ ọwá ní wàkánà ya'rifuni qabla nuzul ayatul hijab Sọfwan sì ti dá mi mà síwájú kọ́nà wọn tó sọ ayà ìjábù kalẹ̀ ìgbọ́n náà sọ ayà ìjábù kalẹ̀ lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀karùn táwọn ànábì dé nínú ìdílé gbogbo tẹ́ ẹ bá rí kẹ́ ẹ rí kà lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo ní kẹsì báyìí ọwọ́ bẹ̀rẹ̀ Ìsìláàmù nù bóyá ní ìṣẹ̀mí Mákà àbí ìṣẹ̀mí ọdún márùn-ún tí wọ́n lò ní Mẹ́dínà lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀karùn báyìí bí ọdún kẹfà tó fi lọ sí ìparí kò sí ẹnì kẹkẹ ní ìyàwó ànàbí àtàwọn ìyàwó mùsùlùmí tó jẹ́ kí ní o tọ́yá yàtà kò sí ẹnì kẹkẹ nínú ìyàwó ànàbí o àti àwọn mùsùlùmí tó jẹ́ kí ní o tọ́jú àjàtà Aisha ní Sọfwanu ti dá mi mà síwájú kọ́nà tó sọ ayà ìjábù kalẹ̀ ìsìrìjáwù rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ibi tó ti bá mi nù gbogbo Aisha lóṣù yìí ó ní bí mo ṣe tajíbà yìí ìsìrìjáwù rẹ̀ ló jí mi bí mo ṣe tajíbà ìfà ọmọrùtù wájí í bí jẹ̀lì bá bí mo yá sáré da jẹ̀lì bàbá mi lójú ṣé kò sí inú ẹ̀sìn wọ́n sáré dà lójú ẹ̀ dáàmú ọjà játa ni kí ló lọ́n ṣe ó lóun sáré dà lójú òun sáré da jẹ̀lì bàbá àwọn òun ṣe kí ni òun dà lójú lójú ẹsẹ̀ sí kí ni òun ti hàn so olóòn da jẹ̀lìbáàbù mú òun dàbójú lójú ẹsẹ̀ ṣé ajáde ní báwọn kò sàgátà ní àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam so eléyìn tún kí àsíwá bá ń pé àníṣẹ́ ẹwà ẹ̀rí nǹkan ní ibi tẹ́ ẹ bá ti rí tọ́dọ̀ tí gbogbo ìyàwó Ànábì bàtà ẹlẹ́hàní ẹmú ìyàwó sàákì kẹtọ́jájá tàwọn àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ àlè sọ́tán wọ́n máa wọ̀ ẹ̀rí kan wá tí ẹbí sọ pé ẹ ṣe ẹ̀há lè jọ́rọ̀ àwọn àfáà tó mú wá ọlọ́ọ̀bà ní sálẹ̀ sọ lórí àwọn àfẹ́ ẹ̀sìn ni tí wọ́n mú wá wọ́n máa wọ̀ ẹ̀rí yẹn wá ó tó bí 15 tí ẹbí sọ pé ṣe ẹ̀rí pé ẹ̀há kì í sọ̀rọ̀ ẹ̀yàn àwọn eléyìí wọn ò sọ̀rọ̀ burúkú wọ́n má ìdí wá pé ẹ̀yin náà wò kí n fa níbi nǹkan wọ́n ní níjọ́ kànábí wà nílé Asma wà wọlé wá bá ọwá wọ́sọ tí ó fi ara rẹ̀ lẹ̀ ànábí wá ní wàsílá tó bẹ̀rẹ̀ bá ti bàlágà tó ti ń ṣe menstruation ọ̀yẹ́ ká máa ní ìgẹ̀kan lára rẹ̀ máa ju ojú àtọwọ́ lọ wọ́n ní ajẹ́pá nàbí yẹ ojú àtọwọ́ lẹ̀ sẹ́wọ̀n tó wọ́n sọ pé wọ́n ní ajẹ́pẹ́ níbẹ̀ yẹn o kì í ṣe ọ̀ranyàn àdísì tí wọ́n mú wà nǹkan ṣe àdísì wọn àdísì yìí ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ rárá ni ó kò fẹsẹ̀ kankan múlẹ̀ dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àìsàn mẹ́rin ní í ṣe inú àìsàn tí ń ṣe àdísì àìsàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ oníṣekíní o iní ń ṣe àdísì so inú ọ̀rọ̀ mi tí ẹ mú wá wọ́n náà ní sọ pé tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá rí obìnrin lọ́nà tó ṣe kí ni o tọ́wọ́ yìí lójú kẹ́ ẹ padà wá sọ́dọ̀ àwọn ìyàwó yín so torí pé in tó ti wọ̀ yìí lójú ẹ wá sí lára àwọn ìyàwó yìí so wọ́n ní tánàbí sọ̀rọ̀ wọ́n ní ajẹ́kú tó bá jẹ́ pé obìnrin yóò máa bójú ni Ànábì ò ní sọ yí pé
ẹni tí bá ń lọ tó bá rí tó ń dára obìnrin tó ẹ̀kọ́ gbogbo ti bẹ lórí ẹ̀ àwọn náà wà dáwọn náà ìpé ẹ̀dúró náà ṣé gbogbo ẹni tí ọmọ lò sẹ̀mí láyé ṣé mùsùlùmí ní ọ̀jẹ̀ ni sáàdé pàdé gbègbè lórí ọ̀nà ni tó inú sọ pé àwọn ẹ̀rí tí wọ́n ń wá kì í sẹ́ẹ̀rì àlepèlẹ́rì bí ó ṣe pé kí ni o wọ́n kàn mú wá ìrújú la máa ń perú rẹ̀ kí ló pé ìrújú ṣubuhat àìpèlẹ́rì àwọn dẹni tọ́rọ àtàwọn bèèrè mo fẹ́ tẹ nọ́mbà ní 60 73 78 71 so àwọn dẹni àwọn sọ tí wọ́n pẹ̀lú ọkàn tó dáa ni kò sí ẹnì kankan nínú àwọn àfẹ́ẹ̀sìn tó sọ fún ayé pé nìkan bo kò sí nínú Islam wallahi kò sí àfà àtẹ́bàrí tó sọ bẹ́ẹ̀ kìí sí àfà ẹ̀yìn lẹ́pẹ̀lẹ́ àfà ọwọ́ abẹ́sì jẹ́ ni wallahi dàsí nìkan bo ara ẹ̀sìn ló wà iná àwọn ìyàwó ànàbí sí lò sallallahu alaihi wasallam kò sí ajáta kankan nínú ìyàwó ànàbí sallallahu alaihi wasallam so mo rò pé a ti clear àwọn àlámẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ káwò pé àgbàfà kan bẹ tọ́jẹ́ wípé torí pé wọn bá ṣe nǹkan kan nú ẹ̀sìn inú nǹkan yọ lẹ́tọ̀ ní òdì wọn ó ṣe ọ̀kọ̀kọ́ sí náà kọ̀sẹ́ nìkan kan tó lè kó ìmọ̀já pátápátá tẹ́yà fún ẹni yìí ti kó gbogbo ìmọ̀já ọkọ̀ sí láfikọ́ nípa pé máa hàwà ilma jami'an ẹni kó ní kó mọ̀jọ kódà kó ní 1000 years láyé àìmọye ìkẹta àwọn bá wò rí àìmọye ìkẹta àwọn sàbí òrì inú ẹ̀sìn ìtẹ́lẹ̀ rí eléyìí mẹ́rin àìmọye mẹ́sẹ̀lá mi àbúrò rẹ̀ lọ́sọ̀làyé fún abúlẹ́bìnàbà ìmí ìbẹ́ Aisha lọ sọ fún àbúrò rẹ̀ pé tí wọ́n ọ̀rá dì sí báyìí ní ọ̀rọ̀ ọmọ ibùdó tó fẹ́ náà ni ẹnìkan ò lè wẹ̀ játa báwọn bá wò rí nǹkan kò sọ fún wa pé àgbàbá kò sí kankan kò sọ fún wa pé nǹkan yìí sáré ẹ̀sìn àwọn ni wọn ò rí number 1 kọlájà lọ number 2 ṣe salamu alaikum orí program náà mọ̀ wá sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni náà mẹ́dá sí náà ọ̀rọ̀ yẹn náà sì lè kó tóbi tó bá tó àti ìjà kódò kìmọ̀ lẹ́yìn tó bá tó lò lọ́rọ̀ pàṣẹ nípa kìmọ̀ mìíràn sọ́ọ̀tù àti àkọ́nà pàṣẹ ìjà kù bẹ́ẹ̀. Ṣé àgbàlá yìí? à ń gbọ́ àwọn èèyàn ń gbọ́ yìí. òkè ṣùgbọ́n nípa nìkọ́ nínú ẹ̀sìn wa ló wà fún bẹ́ẹ̀ lónìí kọ́ tí a bá ká àìsàn nípa tí a ní àwọn obìnrin mùsùlùmí lónìí kọ́. Hello, salamu alaikum. Hello. Salamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ̀rọ. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀kọ́ rẹ̀ sí o. Yes sir. Ọlọ́run gbẹ̀lẹ́ ti sọ wa. Allahumma amin. Kẹ̀rí ẹ̀kọ́ wọn lẹ́ o. Ẹ̀kọ́ wọn lẹ́ ẹgbẹ́ wọn láyé. Àwọn ti mú dodo. Àwọn ti tẹ̀lé. Gbogbo wọn ti di ló ti ojú wọn lè pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Nígbà wọn bá ọjà tó lórí pé àwọn ọlọ́jà kí pẹ̀lú bá bá wọn kọ́ lóko kan fún ara wọn bí ayé. Wàláì ń pọ̀ sí ni. Àwọn ọmọ tí ẹ ní ẹni òhòkì, àwọn èèyàn ló jáàbù lọ. Ilé ìyẹn ẹlẹ́yìn kí ń pé ọ̀rẹ́ náà. Mo ti kọ́mẹ́ntì lè ga bàbá àti wọn àgbà. Bí wọ́n ti kú òun ẹbọ tí wọ́n ti wọ́n ní bàbá àti wọn mẹ́fà tí wọ́n lẹ́bọ. Ilé tí wọ́n ti lé ẹ̀yà alága wọn ló lé sí wa. Ilé wo ni bàbá ẹja sàǹfààní o? Inú ilé kọ́lọ́kọ́ ni irú wọn ti tó lórí kọ́lọ́kọ́. Ká bàbá àti wa wọ́n kọ́ ọ̀rẹ́ bàbá lábẹ́sẹ̀ wọ́n ti tẹ̀lé. Alhamdulillah. So ilé tí wọ́n wọ́n kà fún ọmọdé wọn fi yẹ́ra ọmọ àlè ní. Gbogbo àwọn àti wa tó pọ̀ sí ọ̀rẹ́ àti mẹ́ta ni wọ́n lẹ́yìn fún ọjọ́ yìí. Wọ́n ò lé wọn láwọn láì. Wọ́n ò lé wọn láwọn kẹrin.
tó ẹ fi àwọn ẹ̀ka wọn náà lẹ̀ àkọ́bẹ̀ lọ sọ àwọn ọmọ náà. àmì o. tó mo ti sọ mẹ́tì rẹ̀ ẹ̀ka ìyá ìjọba ilẹ̀ ẹ̀kọ́ tí wọ́n lò táwọn lò sí òní tó ti kó tẹ̀lé o. ilé wọn sílẹ̀ fún àwọn ọ̀sẹ̀ wọ́n wá lò àwọn wà lò sí wọ́n lórí tí wọ́n ti ọ̀pọ̀ káwọn yọ̀ pọ̀. nígbèyàn bá tiẹ̀ ní òsì ẹ̀hà nínú ẹ̀sìn ẹ dákun gbogbo tí a fi kíw táwọn èèyàn ń kà àwọn àfọ́ sọ pé níbo lóbìnrin ó ti síjú wọn lóbìnrin tó bá ti gbé aṣọ ìrọ́mù wọ̀ lásìkò ájì kò ní lo nìkọ́ọ̀bù mọ́ sí kò sí nìkọ́ọ̀bù làwọn àfáà sọ obìnrin tó bá ti kó ẹ máa gbọ́ wọ́n sì ní kò ní lo nìkọ́ọ̀bù ni kì í ṣe pé kò ní bojú rẹ̀ torí ìyàwó Àìṣà sọ Àsìmáwù sọ wípé táwọn bá ń ṣe ájì lọ́wọ́ táwọn bá ti rí pé kò sáwọn ọkùnrin tó sì sí àgbèrò tí pọ̀ tó báyìí àwọn ó sì ojú àwọn táwọn ọkùnrin bá ti ń bọ̀ àwọn ọkùnrin bá ti ń bọ̀ àwọn ọ̀dàṣọ gbàgẹ̀rẹ̀ àwọn bojú ìfẹ́ tí máa mẹ́rin wá ni lẹ́yìn àwọn tá a ti ṣàlàyé o. ẹ wo ẹjẹ tó kọ̀ọ̀kan ti kẹ́ ẹgbọ́n. náà. nípa owó tó ń di ojú pé kò sí bí kẹ̀kẹ́ tọ́lọ́ ti tó di àrámà mísíkì nítorí lẹ́yìn ìgbà náà ké náà wọ́n máa wá ó ti wá bàbá ìjà kò yẹ́yẹ́ ni. aládìlẹ́rìí o kò ì sọ́yẹ́ àtọ́lọ́ ti pọ̀ nínú àwọn ọmọ wọn. alhamdulilayi tí o bá sí ìṣẹ̀lẹ̀ ní sinmi àtàlù kó ní ma ma bi tẹ ẹyẹ yẹn lódò sí táwọn èèyàn wà wọta ní ìṣe bí wọn mọ sọ wọn bá wà gbẹlẹgbà ẹrẹ kò èbúdà ń bẹ à ń kó títí à ànígbónú yẹn kò sí àfọ olóríire tó sọ náà tó ti lọ ẹ dákọ mọlìkí àbíṣàfù tó sọ yí pé kò sí inú ẹsìn ní táwọn àfààfà ni pé sọ̀ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn èyí tó sì fẹsẹ̀ múlẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ìlà wa lọ ẹni tó bá ní ìsọ̀ràn yẹn yóò sọ wípé kódà àwọn àfáà tí ẹni sọ̀rọ̀ yẹn ló ń tí wọ́n ní pé tóbìnrin o kì í sọ̀rọ̀ ẹ̀kọ́ bí ògbójú tó bá ti mọ̀ pé tó àwọn kó wọ́n sì júlẹ̀ kan gbọ́dọ̀ ló mẹ́kọ̀ tójú ọmọ rí gbọ́dọ̀ gidi wọ́n ní ṣùgbọ́n kó ojú ló ṣe kí ni olódàá jù in tó wá jẹ pé àwọn èèyàn kan ṣe tí wọ́n kú lórí gbogbo àwọn alámúní gbogbo àwọn oṣù látòlù mú mi nílẹ̀ ní tí wọ́n gbà mú kẹ́ni kọ́ ní kì í sẹ́sìn àwọn kan ó sì dàkẹ́ wọn ò ní sọ̀rọ̀ náà ṣùgbọ́n wàlúkú sọlá àwọn náà dúpẹ́ tí a ọ èmi náà dúpẹ́ tèmi náà mo sì dúpẹ́ bí mo ti dé wo. ọkọ ilé adilé ọfẹ ilé adilé ọ̀rẹ́ ọkọ ilé adilé àpàdé gẹ́gẹ́ ọkọ ilé adilé. alihamudulilayi. sọ gbogbo àwọn ọ̀rẹ́ bàbá yẹn ẹlẹ adilé wọn kó dàbí ẹwọ mi wò lẹsẹ lórí àlọrẹ. so ibi dẹ́ àti gbajúmọ̀ dé adìrán alihamudulilayi ọkọ ilé adilé mi náà ọmọ àmẹ́lẹ́ àná ni wọ́n sì ṣe inṣàlá ọlọ́run ní jẹ́ bí máa jáde láyé mi pẹ̀lú bá àwọn afọ́jú lé jágùlọ èyí náà ní èyí tí ẹlẹ́gbé wọ Ìbàdàn center of sunna ni ó ti báyìí ẹlẹ́ àpọ̀ lọ ní ọmọ kan báyìí ọmọ kan káàkiri bí ẹ bá sọ̀rọ̀ ẹ̀gẹ́ ọmọ ògbó wèrè wẹ́rẹ́ ní sọ̀rọ̀ ìyá wọn yẹn sọ̀rọ̀ pé kódà ìyá aláta gẹ́gẹ́ Ìbàdàn ní pé ìlú ẹ̀yìn ó ti kárí alihamudulilayi ìtúlùwò alihamudulilayi alájímù tí ọ̀làdẹ̀jọ onímọ̀ ìlú aṣíwájú àdínà Ọ̀yọ́ state ọmọ obìnrin àkọ́bí obìnrin ọha ni kò tó tán àríṣekọ́lá àwọn ọmọ obìnrin ha ni àwọn olówó àríṣekọ́lá ààrẹ mùsùlùmí kọ́lọ̀ bá ní forí jẹ́ àwọn ọmọ obìnrin ha ni kò tó tán ẹ̀yìn gáàsì jẹ́ ọmọ ló kàkalẹ̀ aṣíwájú àdínì ọmọ obìnrin àjọṣe léyà ìta àjọ wà lọ́gbà nìkọ́ọ̀bù ó lò láìsí àfá ní ayé àfá wá ń ta lọ so kọ́lọ̀ kọ́ sàánú wa o so ẹ̀sìn yà gbé lọ àṣọ pé dandan kí ìwò ṣe ṣùgbọ́n má bàjẹ́ mọ́sọ̀bá kó sí lára ẹ̀ tó bá ní kó sí lára ẹ̀sìn ní tí má nìkí àti ṣàfihàn fà táwọn àmọ́ mamadu fà sọ́nà yìí àbí sọ́nà yìí ajẹ́gbọ́n wáyé wá sí ẹnu sí ni wọ́n ń ṣe ni àwọn olè gbà yọ ẹnu hello. Hello, salaam alaikum. Wa alaikum salam. Okay, ẹkún iṣẹ́ ẹ̀fọ́ ọmọ ọlọ́run kó sẹ́yẹ́ fún dáadáa. Allahumma amin. Àwọn náà tún fẹ́ràn ìnáwó lórí ọ̀rọ̀ tẹ̀ ìgbọ́n náà ni. À ń gbọ́yàn mú kí àbá fọ́lọ̀ sọ sọ́kọ̀lẹ́ alẹ́ yìí náà àbá fọ́lọ̀ sọ. Náà. Tẹ́lifókè inú àkọ́yé tèmi, kókèlè lórí já ọ̀rọ̀ yẹn ni. Ṣùgbọ́n nìkan nínú ẹ̀sẹ̀ wa ló wà. Ó yóò máa jọ́ ọ̀rọ̀ ẹ̀yà kókèlè
tó bá ti fẹ́ pé láti kó pé ó fẹ́ máa ó fẹ́ lo ó fẹ́ fi ìgbà ọ̀tọ́ dínú ó fẹ́ fi ọ̀tọ́ dé sí torí ká yàtọ̀ sàpé wàlá yíyá ìnáta àkúta ilé máa ń sọ ara mi níra. Ó gbọ́dọ̀ fi ẹ̀tọ́ wọn àti ta àyà tó bá wọn lára rẹ̀. Obì tó bá yẹ pé tó àgbà mi lè tọ́jú rẹ̀ ó tó ṣe àgbègbè yìí. Bàbá ẹ máa ń tọ́ ṣẹlẹ̀ ẹ má jà lọ jìnnà ọ̀rọ̀ àwọn àfáà ní ṣé o ti yé báyìí nìsín ní táwọn afẹ́ fàyọ ni pé kìí sára ẹ̀sìn so ti báyìí ẹ bá sọ pé kìí ẹ má jà kú lórí tó já jáde ẹ̀há kò sí inú ẹ̀sìn wa ìní wọn sọ inú ẹ̀sìn wa lọ́wọ́ alhamdulilayi tá a fẹ́ gẹ̀ẹ́tì lọ so nta bẹ kẹsọ. wọ́n sì ní ó ṣẹlẹ̀ wọ́n ní àwọn ìyàwó ànábì ìṣẹ̀lẹ̀ à. ǹjọ́ de mẹ́ta sọ gàyà látà. ǹjọ́ de mẹ́ta sọ gàyà lẹ́kọ̀ọ́. aláàjì tó ti máka dé tí ó wáyà. ẹ̀hà sí ní nínú ẹ̀sìn wa lọ́wọ́ èyí táwọn àfáà tí a ń fà mọ́ra wọn lọ́wọ́ ni pé ìjọ náà yẹn wá ní ká ṣe àbí kí sọ̀rọ̀ yẹn ṣé nínú ẹ̀sìn tá bá lọ pé nǹkan wà nínú ẹ̀sìn tí gbogbo tó wà nínú ẹ̀sìn lọ́rọ̀ yẹn fún wa àwọn kan bẹ tá a fi ṣe gbalada ẹni tó bá ṣe ọ́ gbalada pé ọ̀tẹ̀ láṣẹ Ọlọ́run ẹni tí ó bá ṣe ó ti lẹ́tọ̀ sí àwọn àjọ Ọlọ́run tó bá wọ Ọlọ́run ó lè fìyà jẹ tó bá sì wù ó lè dáríjì kò sí tọ́kàwà ṣùgbọ́n kẹ́ni kọ́ sọ pé kì í sẹ́sìn ní tẹ́ni yẹn sọ fún wa ní pé ìrarun ní gbogbo táwọn ẹlẹ́ àti àṣàlàṣà àwọn ẹni kó pè nǹkan táwọn ẹ̀sìn lẹ́yìn ìranù àwọn àdákẹ́ wà léwu tí ìlú ranù ṣé ká máa bọ́ra kí wá ní inú ẹ̀sìn káwá ta gèlè báyìí kí á lẹ̀ nǹkan mọ́jú kọ́dà bí wáyé pàmò tó sí ilẹ̀ ẹ̀sìn kọ́mọ ní ìyàwó máa ń mú wọn kọ pélé ọ̀dẹ̀ ẹlòmí náà ìyàwó wọn ẹ máa gbọ́ tí wọ́n tẹ̀sọ́ púpọ̀ sí àmì ẹ̀sìn kẹ ẹbí lẹ́ni wọ́n kọ́ àwọn ìyàwó wọn jáde ẹ ẹ̀yìn mọ̀ pé wọ́n kẹ ìgbéyàwó ẹni ọlọ́run kẹ ojú ọmọ wò báyìí ní bí àkọ́bí àjẹun wọ́n tún lẹ́nu ojú gbogbo èyí ní èdè wọn yóò tún gbogbo níbà yìí tí wọ́n kò lẹ́nu báyìí kí á yàtọ̀. Hello, salamu alaikum. Salamu alaikum. Hello. Salamu alaikum. So n táwa fẹ́ fàyọ o ní pé gbogbo àwọn ìmáàmù Ṣáfi'í Málíkì tí a fà mọ́ra wọn lọ́wọ́ kò sí ọ̀rọ̀ táwa ń gbọ́ lónìí kò sínú táwa fà sọ
ẹ ń bá wa lọ́wọ́ à ń bẹ́ẹ̀ kọ́ fàjà kó mu wá tàbí òní o Màlíkì sọ báyìí mo ti àbáyé pé ẹ̀ha kò sí nínú ẹ̀sìn anáwó laysa mina ad-din wallahi òmìnira gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n lábọ́ tẹ́ bá ti gbọ́ tí wọ́n sọ pé laysa mina ad-din kò sí nínú ẹ̀sìn ẹni wọ́n kàtí àjáde mi tọ́wọ́ báyìí fún wa fi hàn báyìí pé Màlíkì sọ pé laysa mina ad-din wallahi kò sáà bá àtàkùn sọ bẹ́ẹ̀ nínú àwọn tó ti lọ nínú àwọn mọ̀mù tí ẹ ti sẹ̀mí lọ lẹ́yìn 1000 years ìta gbọ́ yà gbọ́ fi áwù nẹ́tì àkírà tá gbọ́ tá tí wọ́n ò lè júbọ ẹni ilé kan tó sọ̀rọ̀ ẹ̀ lọ so ìta wọn ẹni ilé fàmọ́ra wọn lọ ni pé sọ̀rọ̀ ẹ̀yàn ni àbí kí sọ̀rọ̀ ẹ̀yàn gbogbo wọn tí a sì ní ìsọ̀rọ̀ ẹ̀yàn wọ́n sọ pé tọ́ka má ti balẹ̀ pé fìtì náà ní ìṣẹ̀lẹ̀ tọ́ka má ti balẹ̀ pé wọ́n tó fi condition sí àwọn ọ̀tọ́ wà ń sọ àmà àgbẹ̀ àwọn àbúrò tó ń sọ pé wọ́n mọ̀ ní pé kí ní tá a ṣe yìí irọ́ ẹ̀yọ́mọ skul ẹ̀yọ́ máa bẹ́sìn lọ ọ̀gọ̀rọ̀ nílé àfáà ló ti dàrú ọ̀gọ̀rọ̀ nílé àfáà ni wọ́n padà pílẹ̀ pàṣọká ìbẹ́ o ọ̀gọ̀rọ̀ nílé àfáà tó ẹ̀yìn ọlọ́run ọ̀sọ́ ẹ̀sìn máa pé ìdílé kan ló lẹ́sìn kò sẹ̀sìn rẹ̀ mọ́dọ́ àfáà pé ló ní ó gbogbo alápapọ̀ ni tó ti yé báyìí ká máa ṣe lọ báwọn ẹ̀yẹ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe gbà síláàmù láàyè sí nínú ilé yìí bẹ́ẹ̀ lọ́kàn yóò ṣe balẹ̀ sí ọlọ́run mọ́pàá wà láyà ọ̀ gbogbo ibi tí a kù sí ọlọ́run tó tún a sí aburú ní káàfọ́ ọ̀bọ̀ ọ̀ta kódà kọjú bá àfẹ́ ẹni ibi ní ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ní sọjá nílẹ̀ náà wọn ò ní bí ọ́lẹ̀ lè pé kọ́ ọlọ́mọ wo àfáàní kọ́rọ̀ náà kódà káàfọ́ wa jẹ́ ní eré kó wá jẹ kọ́rọ̀ ọ̀gbọ́n ní sọjá nílẹ̀ náà ń dẹ̀sẹ̀ nípa àwọn èèyàn lórí ibú àfáàní torí pé àwọn èèyàn ẹ̀rọ àkùntà lọ́ba kálukú wa lẹ́nu ilé síbi ń tábà sọ fún ilẹ̀ fẹ́ gbọ́ ẹ̀ ń àfọ́ òbúrò sọkúsọ àfọ́ òbúrò sọkúsọ sọ dáadáa fáwọn èèyàn kódà ń tọ́ ọmọ lórí o kọ́mọ̀tì ìrọ̀wọ́ gan lọ́rùn sọ fún wa ìtọ́ ọ̀nà láburú kódà kọjá kó tí lè fi lẹ̀ sọ́fáyé bá burú ni àmọ́yẹ tí ó tara rẹ̀ sórí ire tọ́lọ̀ ò ní wọ́n mọ́ wá sọ káàkiri ẹwà bẹ́sì jẹ́ máa dáhà ní akatakiti ibi ara ẹ̀sìn ní ọ̀táwà kéwòn ọlọ́run tó gbọ́n àbá wa tí wọ́n ti lọ ibi tí wọ́n kù sí ọlọ́run so ọlọ́run bá ní tún wọn sí gbogbo tí wọ́n ṣe níjọsìn ọlọ́run bá ní gbájú bí wọ́n ti ṣe lọ ọlọ́dọ̀ kan so rẹ̀ àwa rí àṣìṣe wọn tí a ń ṣe sí pé ẹ̀dẹ́ ìmọ̀ mi kò yọ ọmọ mi ìta àbáyà àwọn náà sì gbà bẹ́ẹ̀ wọ́n gbà fáwọn èsì màsùn wọ́n gbà fáwọn èsì ànàbí ọlọ́run tá a bá ti lè gbà táwọn kan sọ pé ṣe báwọn sàbẹ ẹ̀dá ni wọ́n èkìní kí wọ́n lè ṣe mistake náà ẹ wá náà sàbẹ ẹ̀dá ni wọ́n fún ọgbà wáyé ẹ wá ní ní táwọn bàbá wa ti ṣe kò sí mẹ́sìn rárá àwọn náà ẹ̀dá ni wọ́n náà sáà lè correct wọn ní táwọn bàbá sàbẹ ẹ̀dá lè fáwọn náà so kò méèbú lọ Muawiya nínú àwọn sàbẹ ànàbí ní kò tábìlì wáhàyè ṣé wọ́n Ádámù sọ bẹ́ẹ̀ tó àìpé táwọn aṣọ lónìí lẹ́bí sọ pé kí orúkọ rẹ̀ sí Ádámù náà wọ́n tí wọ́n sọ mọ́nù àbí wọ́n ní Muawiya ẹ̀yìn yóò sì lódùdó lẹ̀ báyìí ẹ̀yìn tẹ́yìn sí fọlọ́fọlọ́ àmì ṣe mú kálukọ́ gbà lọ́n bẹ́ẹ̀ ẹ̀ ń bá báwa là ń parọ́ bẹ́yìn ẹ̀ ń parọ́ ẹ jẹ́ ká pàwọ́ pọ̀ ká sọ pé ẹ jẹ́ ká pàánù pọ̀ ká sọ pé ọlọ́run lálẹ́ ní parọ́ sọ̀rọ̀ tí ọ̀dá ń pẹ̀ ẹ̀sìn ẹgbà para rẹ̀ ní o táwà ń sọ ní ẹmẹ́jì kí àwọn èèyàn kó sí lórí o ṣùgbọ́n wọ́n ma sọ yí pé bá wà náà ń parọ́ bẹ́yìn ilẹ̀ ń parọ́ wọ́n wá ìlú tó fọ́nà múra nílé ọlọ́run ni mo wà yìí tí mo rí kà tí mo gbọ́ yé tó sì dá mi lójú gbogbo ṣe nínú ọlọ́run tó bá jẹ́ pé mo parọ́ fáyé ni ọlọ́run ó kù ní ọpọlọ ara ẹ̀sìn ni lọ́wà àwọn ìyàwó àdàbí sí níta àríkà nù á sì fi rọ́ kálukú náà wá bọ́ta torí bá fẹ́ dẹ̀sìn nínú mùlá ánàlẹ́sẹ̀lẹ̀ kásẹ̀ bẹ́ẹ̀ ìwọ ọlọ́ yẹn tó bá parọ́ ní wọ ọlọ́ da ọwọ́ rẹ̀ wò ẹ tó bá fi ẹ̀sìn tó parọ́ báyìí pé torí òun tọrọ náà tí ọ̀wá lè sọ á máa sọ ní pé bá wà náà á sọ pé tí ò sí ọ̀wọ́ náà ní táwọn afẹ́ sọ pé o ti lẹ́tọ̀ sí ya tó wà wọ́n lọ ṣùgbọ́n kẹ́nìkan abọ́ta kó ní òsì ní ẹ̀sìn
ìtumọ̀ rẹ̀ ní gbogbo táwọn mọ̀lìkì fà mọ́ ara wọn lọ́wọ́ sọ́ọ̀nà yẹn ni àbí ìsọ̀nà yẹn wọ́n fà wọn ò fa wípé kò sí ìrẹsì kò sáàfà rẹ̀ tó sọ bẹ́ẹ̀ báwa là ń parọ́ bẹ́yìn lẹ̀ ń parọ́ ẹ̀yin lẹ̀ wá gbọ́dọ̀ kẹ́ wí ẹ jẹ́ ká pàmò pọ̀ wá sọ pé ọlọ́run ó láàánẹ̀ ẹ ti wá gbọ́dọ̀ ọ̀rọ̀ láàánẹ̀ rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله